الحمد لله الذي قضى بالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ní o jẹ́ kọ́ lọ lè kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹlòmíì ò délu wọn mọ́ ìyá yẹn sunkún fáadí tó fi kú ìyá yẹn ọjà ìrora fáadí tí tó fi jáde láyé sọ orí tọ́ba tí tó ní ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọlọ́run ló kù tí ọmọ ọba tó ètò ayé ẹ ọkọ̀ máa wọ pé gbogbo táwọn èèyàn ń fà ti ń nira ìrọ̀rùn ní sẹ́kìnì ìrọ̀rùn ní bàdé. الحمد لله الذي قضى بالوالدين إحسانا وجعله عبادة ظاهرة يتقرب بها المتقربون ويتعبد بها المتعبدون والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين. إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí méjèèjì tí wọ́n bí ní bàbá wa àti ìyá wa, ọba tó ṣe ní ìjọsìn tí a máa rí téèyàn bá ń ṣe tọ́lá àwọn ìjọsìn kan bẹ inú ẹ̀mí láti ṣe bí ká nígbàgbọ́ sọ́lọ́run ká bẹ̀rù Ọlọ́run nínú ẹ̀mí lọ́wọ́ Ọlọ́run nìkan lórí ẹ̀rọ àwọn ìjọsìn tó jẹ́ pé a máa rí gẹ́gẹ́ bí irun gẹ́gẹ́ bí àwẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn lọ hajj kó ṣe tawaf. àwọn ìjọsìn tó hàn wọ́n ní ọ̀pọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ òun náà ni ká máa rí èèyàn tí ó máa ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá ẹ̀. ìṣe dáadáa sí bàbá ẹni àti ìyá ẹni ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìjọsìn tá a máa fi súnmọ́ Ọlọ́run. gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ ábìdí ẹlẹ́sìn ẹni rẹ̀ inú tí wọ́n máa ṣe tá a fi máa pè é lẹ́lẹ́sìn òun náà ni ká lè béèrè rẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kí wọ́n wá sọ fún wa pé ọmọ dáadáa ni. nígbà náà ni a tó gbà pé wòlíì Ọlọ́run ni lóòótọ́. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, Ọlọ́run ọba aláàtọ́ wa ṣàánú wa tó pè wá sákèésí látara ká máa ṣe dáadáa sáwọn òbí wa. Ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rere. èyí tó dáa jù ní ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà lè yí tá a jòkó lẹ̀ fún yìí. òun náà ni láti wá bára wa sòdodo ọ̀rọ̀ tá a mú jáde nínú Al-Qur'an. tẹ́yìn bá ti fẹ́ káyé wọn bàjẹ́ káyé wọn dàrú, ibi wọn ti ń tú Kùránì ní kó máa lọ, ibẹ̀ ní kó máa jòkó sí, ibẹ̀ ni ó ti rí ìmọ̀ tí ó ṣe láǹfààní tí ó fi soríire láyé àti lọ́run. gbogbo wa ọlọ́mọṣà sí wa lórí rere. ẹ rí ojú ọ̀nà tó dáa téèyàn máa ń tọ̀ tí ó sí ojú ọ̀nà mi lẹ́yìn ẹ̀ máa tó dáa tó òun náà ní sunna Ànábì wa Muhammad. alu sunna, àwọn tí wọ́n tẹ̀lé sunna ni wọ́n ń pè bẹ́ẹ̀. kọ́lọ́mọjà máa fẹnu lásán sọ, kọ́lọ́mọba aláàkójọ́ máa ṣiṣẹ́ ní ọkàn wa, kó máa ṣiṣẹ́ nínú ìbádà wa, kó máa ṣiṣẹ́ nínú wà wa. nínú tá a fi mọ̀ pé èèyàn tẹ̀lé súnà òun náà ní ká lè béèrè lọ́wọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí wọ́n sì sọ lẹ́yìn láì ṣe pé wà ń bẹ̀ yí pé lágbájá ọmọ dáadáa ni. ọlọ́mọṣà gbé adépò bẹ́ẹ̀, ọlọ́mọṣà gbé adépò bẹ́ẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, gbogbo ohun tí wọ́n ti gbé kalẹ̀ lẹ́sìn fún wa, ìbáàjẹ́ àwọn bàbá wa àti ìyá wa ló ní á ṣe tá a bá ti rẹ́rìí fún. bídíà ni wọ́n ń pè àní bá wọn ṣe, àmọ́ wá sí dáadáa sí wọn, àmọ́ àní bá wọn ṣe bídíà. torí pé gbogbo tí wọ́n ti dálẹ̀ tá a bá ti rẹ́rìí fún Al-Qur'an
àdádálẹ̀ ni wọ́n pè àdádálẹ̀ sì ní ànábì lánàá ni àánú ọlọ́run nígbà kò sí tí wọ́n pè ní bídíà hasana dọ̀làlà hasana lè yẹn ń sọ yẹn nígbà ànábì ní gbogbo bídíà ní ìsìnà kéèyàn wá ní ìsìnà tó dá wà àpẹẹrẹ pé kéwò tí ìyé yẹn náà ni àti bídíà mukafira àti bídíà gẹ́rù mukafira kọ́lọ́mọjà bá wọn ṣe kankan nínú méjèèjì ẹ̀yọ́ màyá mi lọ́kùnrin lóbìnrin ètò wọn ní ká gbéyẹ̀wò láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni tèmi ọlọ́lẹ̀ ṣàtúnṣe lọ́dọ̀ ara mi tẹ́yìn náà ọlọ́lẹ̀ ṣàtúnṣe lọ́dọ̀ ara yín òun náà ni fọ́dílù birril walidaini wa fawaidu ọlá ò lọ́wọ́ fún ìmọ̀ọ́ṣe dáadáa sáwọn òbí méjèèjì bàbá wa àti ìyá wa àǹfààní wo lọ́wọ́ ń bẹ ìhà wo lẹ̀sìn kọ sí ká máa ṣe dáadáa sí bàbá wa àti ìyá wa àlùwálìdáni bàbá wa àti ìyá wa kò dàrú mọ́ ọ lọ́wọ́ o bàbá rẹ tó bí ọ àti ìyá rẹ tó bí ọ àwọn náà là ń rìn fàṣì wọ́n lè wá wà láyé wọ́n sì lè wà níbo wọ́n lè wà lálẹ́ kìyàmà tí wọ́n bá ń bẹ láyé ọ máa ṣe dáadáa táyé sí wọn tí wọ́n bá sí láyé má ọ máa ṣàdúrà fún wọn ọ máa ṣe sàárà fún wọn ọ máa sokùn ẹbí wọn pọ̀ òní jí okùn ẹbí wọn ṣe kínní òní jọ já lẹ́yìn wọn o sì ní báwọn ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ òní bá wọn jà òní dẹbírú torí pé òtún bẹ̀ kọ́ dàrú nígbà tí bàbá ń bẹ bọ́ọ̀ bá tí wọ́n ń ṣàtúntò rẹ̀ ó sì dáadáa sí bàbá rẹ̀ ni àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọmọ sì dáadáa sí wọn èyí ni tí bàbá àti ìyá bá ti kú ọmọ ṣàdúrà fún wọn ọmọ ti sàárà tó bá súnà mu ẹ̀jẹ̀ máa pé sàárà tó bá súnà mu torí sàárà pọ̀ táwọn èèyàn ṣe kíní táwọn èèyàn máa ń ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n ní àwọn ní ọlọ́run ọba aláàgbára wọn dá wa ta ló dá wa jàmá Allah ló dá wa nígbà ọlọ́run fẹ́ dá wa ara àwọn àwọn ọlọ́run ọba aláàgbà dá wa àwọn bàbá wa àti ìyá wa ọlọ́run ló dá ọ àwọn bàbá rẹ ló sunrun pẹ̀lú ìyá ẹ tí ìyá rẹ fi wá lóyún ìyá rẹ wá bí ọ sáyé àwọn méjèèjì yẹn àtẹni tó fún yàn lóyún àtẹni tó fún lóyún àwọn méjèèjì a gbọ́dọ̀ gbàgbé wọn. fọ́dílù birril walidain gbogbo àwa tó jẹ́ pé à ń gbẹ̀sìn láàbọ̀ ká lè mọ̀ pé tá a bá tí máa ṣe dáadáa sáwọn òbí wa bàbá wa àti ìyá wa ẹ̀sìn wa ò tí ì pé wọ́n ní kọ́dà hakun wajibun bàbá wa àti ìyá wa ẹ̀tọ́ tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ wa wọ́n ní kì í ṣe ẹ̀tọ́ tí mustahabu tí n bá fẹ́ hakun wajibun ẹ̀tọ́ tó jẹ́ dandan ni ọlọ́run bá Allah ló sì gbà á fún wọn látọwọ́ wa Allah wá ṣe ìmọ̀ọ́ṣe dáadáa ó ṣe ní ẹ̀sìn ìmọ̀ọ́ṣe dáadáa sóbì ara ẹ̀sìn ni sẹ́gbọ́n aláwọn ẹ̀sìn náfìlà bí kákídùwà bí kákí wítìrì bí kákí rakata alifajiri bí kí kásìwò múra aláwọn ìjọsìn tó jẹ́ náfìlà rẹpẹtẹ birrul walidaini laysa bi náfìlà fa innama huwa fard ìmọ̀ọ́ṣe dáadáa sí ìyá àti bàbá wọ́n ní kì í ṣe náfìlà ọ̀ranyàn ni dandan ni ẹni tó ṣe ní dandan òun náà lọ́lọ́wọ́n bá wa birrul walidaini fadlu birrul walidaini birrul walidaini wasiyatu rabbil alamin wọ́n ní ọlọ́wọ́n bá aláwọ̀ kí wá lọ wọ́n ṣàṣọlẹ̀ fún wa ipe ìyá wa àti bàbá wa ká máa ṣe dáadáa sí wọn ọlọ́run rán Jibril ó wá fi àyà tí mo fẹ́ kà yìí ó fi rán ó ní kó sọ fún ànábì ká ànábì ó sọ fún gbogbo àwa àlùmọ̀ tá a jẹ́ mùsùlùmí òdodo ipe wọn ọlọ́run bá ń sọ àsọlẹ̀ fún wa o tí wọ́n ní wọ́n ń sàsọlẹ̀ fún yàn wàsíyà òun náà ni kí wọ́n máa gbà yẹn mọ̀ràn pé sọ̀fẹ́ sórí ibú sọ̀fẹ́ dolóríire sọ̀fẹ́ láṣeyọrí sọ̀fẹ́ wàlìjánà sọ̀fẹ́ wọná kí wọ́n máa gbà yẹn mọ̀ràn kí wọ́n máa sàsọlẹ̀ fún yàn a'udhu billahi minash shaitanir rajim ìbọ̀lẹ̀ ọlọ́wọ́n ọba aláàtí ń sàsọlẹ̀ fún wa ọlọ́wọ́n ọba ní wa wassayna al-insana biwalidayhi ọlọ́wọ́n ọba ní àwọ̀ ọlọ́run asa àsọlẹ̀ fún mi yàn biwalidayhi
lérí àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá ẹ̀. hamalatu ummuhu wahanan ala wahan ọlọ́wọ́n bá ní ṣẹ̀ṣẹ̀ rí ìyá rẹ̀ yẹn ẹ̀rí ọwọ́ fúnra bàbá lẹ̀ àmọ́ níbẹ̀rẹ̀ ọ̀dàkọ̀ bàbá àti ìyá ọlọ́wọ́n ní hamalatu ummuhu ṣẹ̀ṣẹ̀ rí ìyá rẹ̀ yẹn òun tiẹ̀ olóyún rẹ̀ sínú wahanan ala wahan da'afan ala da'afin pẹ̀lú wàhálà bóyún bá kọ́kọ́ dúró lára obìnrin báyìí ara rẹ̀ ó yàtọ̀ àárẹ̀ ọbẹ̀rẹ̀ máa ṣe arọ́ máa ní ọlọ́wọ́n bá ní wọ́n bá ti kú nípele kan oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣooṣù náà ni yóò máa bọ́ sí ìpele kọ̀ọ̀kan gbogbo ìpele kọ̀ọ̀kan tí máa ń bọ́ sí wàhálà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ọba yíyọ tí ọba sojú rẹ bìyàwó ẹ ìwọ́n tó ti níyàwó àbí kò bìyà rẹ náà ìpẹ́ dàkún gbà tẹ lóyún mi ìwọ yìí kọ́kọ́ dúró irú àwọn àárẹ̀ wo ní ṣe yín ìyàwó ṣàlàyé torí wọ́n tó bá níyàwó lé ìwọ́n ti rí practical bó ṣe ń ṣe ìyàwó rẹ gẹ́lẹ́ o bó ṣe ń ṣe ìyá rẹ nìyẹn ọlọ́wọ́n bá ní wàhánà ní àlà wàhánì wàhálà ọlọ́wọ́n ní wàhálà lóyún níní ta ló kó yá yẹn sí wàhálà ìwọ ta ni ó jẹ́ kí yá yẹn lálàáfíà ìwọ ọlọ́run ní wá fi sọ́ọ́lùhù fi àmín ó wá bí ọ tán níjọ́ tí ó bí ọgàn jẹ̀mọ́ bóyá ààyè bóyá kú ọ̀kan nínú méjèèjì náà nìyẹn ọlọ́mọ ní máa ń ro kò sí ẹni tí ìyàwó rẹ̀ ọmọ rọbí tí ò ní máa ro méjèèjì wípé ọlọ́run mọ́ṣáàdì ìjọ òní ìjọ jẹ́ ọjọ́ dùnú inú kan sọ fún pé ẹ kú oríire abáríkà àbí kan sọ fún pé ẹ pẹ̀lẹ́ akọ aráfẹ́ra kù yawmul wilada ìjọ tí ìyá wa ń rọbí wọ́n ní ìjọ wàhálà ni inú kí ìyá yẹn kọ́gbọ̀rún lọ àbí kọ́ máa bẹ́ńlẹ̀ ayé lálàárẹ̀ inú kó kú àbí kọ́ máa sàárẹ̀ ẹ ó lè tí wọ́n máa rìn díẹ̀díẹ̀ wá ní ẹpẹlẹ́ ẹ rọra ta ló fà rẹ̀ ṣe arábìnrin yẹn ọlọ́run sábàbí dání ìwọ sórí tó bá ní kọ́ ọmọ sí dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́lọ́wọ́ bá aláàfin gbé fún ọ níbi tí ó ti mọ̀ pé kìí ṣe ọ̀rọ̀ àwàdà ni kéèrè rẹ kó lè bá a pé dáadáa ọlọ́wọ́ bá aláwa sọ ìdí pàtàkì tó fi ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ní wọ́n fi sọ́ọ́lùhùn fi àmín ó tó wá fún ọ lọ́yàn ó tọ́jú rẹ̀ fún ọdún méjì ọlọ́wọ́n bá ní anishkuri li ọlọ́wọ́n bá ní dúpẹ́ fún mi èmi tí mo dá bàbá rẹ tí mo dá ìyá rẹ tí mo ní kí oyún rẹ ó dúró lẹ́yìn ìgbà tó bá ti dúpẹ́ fún mi tán waliwalidayka ilayal masir èyí tó kù ni pé kó wá dúpẹ́ fún bàbá rẹ àti ìyá rẹ pé wọ́n ṣe o wọ́n kù rọ́jú o wọ́n kù farada o wọ́n kù wàhálà o kó máa fẹnu dúpẹ́ ilayal masir ọlọ́wọ́n bá ní bọ́ bá dúpẹ́ ọ padà kú ọ̀dọ̀ mi lọ ń bọ̀ bọ́ọ̀ bá sì dúpẹ́ ọ̀dọ̀ mi lọ ń bọ̀ bẹ́ẹ̀ bá dúpẹ́ yóò lè wà lìjánà tẹ́yìn bá dúpẹ́ ibo ní ọwọ́ jama ilé wọnà ọlọ́run kọ́ lọ́mọ sí wa lọ́mọ aná Suratul Luqman àyà 14 lọ́lọ́run ti ń sọ àwọn àlùfáà wa wọ́n ní ìyá wa àti bàbá wa kásàkólé kàn lérí wọn especially ìyá ẹ̀rí gbígbà tọ́lọ́wọ́n bá aláǹsọ̀rọ̀ bàbá àti ìyá ń sìn ọwọ́ fi ti bàbá lẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí sọ wàhálà tí ìyá ṣe kíni tí ìyá ṣe wọ́n nítorí pé ìyá yẹn ló ṣe wàhálà jù ọ̀kan náà wà lọ́fà wọn ṣàlàyé wọ́n ní bàbá rẹ̀ ti dá àjọ òun ti contribute ti tiẹ̀ ó fi spam lé àbí spam yẹn ọlọ́lẹ̀ lu ẹyin lọ́dọ̀ ìyá rẹ̀ nígbà tí bàbá yẹn ti dájọ́ tán òun ti kó mẹ́ẹ̀ ọwọ́ kù sọ́wọ́ dání jama ó kù sọ́wọ́ dání ó kù sọ́wọ́ ya wọ́n ní gbogbo ẹ̀jẹ̀ tó wà ní ara rẹ̀ yẹn ẹ̀jẹ̀ ìyá rẹ̀ ni kì í ṣẹ̀jẹ̀ bàbá rẹ̀
so wá rí nígbà tó wá ń jẹun ìyá rẹ̀ tó máa ń fún ọ ní ọyàn tí ń fún ọ yẹn ẹ̀jẹ̀ ló dọ̀yàn ẹ̀jẹ̀ ìyá rẹ̀ àti mílíkì ìyá ẹ̀ òun ló fi survive. tí ìyá yẹn tí ó bá wá survive pẹ̀lú ìkẹ́ àti àánú tá a darí sọ́dọ̀ rẹ̀ nígbà tí ìyá náà darúgbó a jẹ́ pé olórí burúkú ni ọ́ kò ní nìkan máa pẹ̀pẹ́ mọ́ ẹni tí ń fi ìyá tí ń jẹ ìyá rẹ̀ sólórí rẹ̀ níjọba ẹ̀yìn tó o bá ń saburú ó ṣẹ̀ṣẹ̀ wá túbá ni àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o sólórí rẹ̀ ọlọ́run sì sọ fún ọ pé ọ̀dà wáyé láyé al-masir ọlọ́run bá ní o sì ń bọ̀ wá bá mi aláìmoore ẹlòmíì wọn dúpẹ́ lẹ́nu ẹsẹ̀ màmá ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lẹ tọ́ wa adúpẹ́ ẹ fún wa lẹ́kọ̀ọ́ ọ̀tán síbẹ̀ ìyá ń jẹ bàbá ìyá ń jẹ ìyá kò tọ́jú ẹ̀ yóò sì máa dúpẹ́ lẹ́nu kìí sẹ́nu nìkan ó fi ìwà dúpẹ́ ó fi arísìkí dúpẹ́ ó fẹnu dúpẹ́ Suratu kí ni mo pè é Suratu Luqman àyà kí ni jama ẹ jẹ́ abára wa sọ òdodo ọ̀rọ̀ o bọ́lá ń bá sàsọ́ọ̀lẹ̀ fún yàrá bẹ́ẹ̀ bá tẹ̀lé àsọ́ọ̀lẹ̀ ọlọ́run èyàn máa ní pọ́blẹ́mù o Suratu Luqman àyà 14 birrul walidaini ibada azima tẹ́ẹ̀fì mọ̀ bó ṣe tóbi tó ìjọsìn tó tóbi ni ọlọ́run ní ká máa ṣe dáadáa sóbì ipe ká fún òbí ní ìwọ rẹ̀ lẹ́yìn ìgbà tí ó dárúkọ ìwọ tara rẹ̀ ọlọ́run dákọ̀ ìwọ tiẹ̀ ìwọ ọlọ́run alákọ̀ọ́kọ́ ajẹ́pẹ́ lẹ́yìn ọlọ́run ọba kò sí ẹnìkan tó ní ìwọ lọ́rùn rẹ̀ nínú gbogbo àwọn ẹ̀dá tó wà ní ayé tó ṣáwájú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bàbá rẹ̀ sọmọ pé ó ju ìyá rẹ̀ lọ àbí tọ́ tá a bá ṣe dáadáa oyè tá a lákọ̀ọ́kọ́ ṣe dáadáa sí ìyá àmọ́ tí wọ́n bá pa wá láṣẹ pé ká ṣe nǹkan báyìí tá a lákọ̀ọ́kọ́ tẹ̀lé bàbá torí pé ìyá ń bẹ lábẹ́ àṣẹ bàbá àbọ̀ wọn fẹ́ ṣe dáadáa wọn fẹ́ fún wọn ní nǹkan ta lọ́kọ̀ọ́kọ́ ṣàkólé kan lérí ẹ̀ ìyá ànábì ló sọ bẹ́ẹ̀ ẹnìkan wọ́n bá ànábì wa Muhammad sallam ó lè ra ànábì ó ní nílé ayé tí a wà yìí tá ń gbé yìí ta ni àkọ́kọ́ tó jẹ́ pé ó ní ẹ̀tọ́ ká ṣe dáadáa sí nínú gbogbo àwọn ẹ̀dá tó wà láyé ẹgbọ́n tó ànábì wí ànábì ní ummuka ànábì ní ìyá rẹ̀ lákọ́kọ́ tí kẹ́ bá dé ìyá rẹ̀ lọ́kọ́kọ́ yà kẹ́ rẹ̀ lò ó sì wáá yà lu bàbá náà bọ́ọ̀ bá yà lu bàbá ọ̀wọ̀ náà o àmọ́ ọ̀dọ̀ ìyá lọ́kọ́kọ́ ṣe kí ni lọ́kọ́kọ́ gbà lọ torí gbà tí bàbá dájọ́ tán tí bàbá dìde ńlẹ̀ ìyá lókù ti rán wàhálà ìyá ní fọ̀tọ̀ ìyá ní fọ̀gbẹ́ onítàlá yẹ kákọ́ ṣe dáadáa sí ànábì ní ìyá rẹ̀ ni ó tún béèrè ó ní lẹ́yìn ìyá mi kọ́ ànábì ní ummuka ànábì ní ìyá rẹ̀ náà ló tún kàn ó tún béèrè ó ní àní lẹ́yìn ìyá òun kọ́ ànábì ní thumma ummuka ìyá rẹ̀ náà ló tún kàn ànábì sọ fún yín pé ẹ̀mẹ́ta nígbà wá béèrè pé táwa ni ó tún kàn lẹ́yìn ìyá òun ànábì ní thumma abuka ó sì wá kan bàbá rẹ̀ 3000 àti 1000 ṣé bákan náà ni ìyá nídìí owó bàbá nídìí owó ọ̀dọ̀ ta lọ́kọ̀ọ́kọ́ yà ọ̀dọ̀ ìyá lọ́kọ̀ọ́kọ́ yà fa ìyá mi aláàjì ńkọ́ bàbá ńkọ́ wọn náà wà lé mo fẹ́ lọ lè rí wọn kí lẹ fẹ́ ẹ kọ́kọ́ sọ tiyín ná tọ́ba wa sọ tiẹ̀ tán ọ̀sẹ̀ wa lọ lè bá bàbá ńlé ọwọ́ àṣẹ ti bàbá náà fún ọlọ́wọ́n bá aláwo ní wa'budullaha ọlọ́wọ́n ní ẹ máa sìn mí kí lọ́lọ́run torí ẹ̀dá wa jọba ẹ̀sìn ọwọ́ ni wala tushriku bi shay'a ọlọ́run ní ẹ má ṣe bọ pẹ̀lú mi ọlọ́run ní ẹ má sìn mí wala tushriku bi shay'a ẹ má ṣe bọ pẹ̀lú mi nígbà ọlọ́run bá aláàyò ìwọ tiẹ̀ lọ́rùn tán ó ní wa bil walidayni ihsana ọlọ́run bá ní ẹlẹ́ẹ̀kejì tó kàn lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti ṣe bọ tẹ́ ẹ mójútó tàwhídì yín ẹlẹ́ẹ̀kejì tó kàn kí ló kàn jàmá kí ló kàn jàmá lẹ́yìn tàwídì kí lọ́kàn ó kù sọ́lá lọ́kàn wà abudulaha ọlọ́wọ́ bá ní ẹ máa kírun àmọ́ tó bá dé ìran ọ̀ràn yẹn ni ó
ọba jẹ́ náfìlà náfìlà duha kò tó ká ṣe dáadáa sí ìyá o ọlọ́run tẹ́ ẹ bá ti gbà mí gbọ́ tá tẹ́ sì ń kírun wabili walidayni ihsana ìyá yín ló tún kù tẹ́ ṣe kí ni tẹ́ ṣe dáadáa sí àti bàbá yín Suratul Luqman àyà 36 ó di àyà mélòó tí mo kó ti ṣe jama ó di àyà méjì qasamallahu shukra baynahu wa bayna al-walidayn ọlọ́wọ́ bá aláǹsọ nínú àyà tá a kọ́ ka yẹn ọlọ́wọ́ bá ní anishkuri li ọlọ́wọ́ ní dúpẹ́ fún mi wa liwalidayka kó o sì dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì ọlọ́wọ́ pín ọpẹ́ láàrin òun àtàwọn òbí ọlọ́wọ́ ní dúpẹ́ fún mi dúpẹ́ fún wọn dúpẹ́ fún mi dúpẹ́ fún wọn dúpẹ́ fún wọn kó o sì dúpẹ́ fún mi tó o bá dúpẹ́ fún mi tó o dúpẹ́ fún wọn o dúpẹ́ fún mi tó o bá dúpẹ́ fún wọn tó o dúpẹ́ fún mi o dúpẹ́ fún mi ìgbà tó dúpẹ́ fẹ́mi ọlọ́run ìgbà tó bá dúpẹ́ fẹ́mi tó wá dúpẹ́ fún àwọn ìyá rẹ àti bàbá rẹ ẹjẹ́ a máa lè dúpẹ́ o ẹ̀yẹ́ máa yá mi ẹjẹ́ a máa lè dúpẹ́ o torí tó bá dúpẹ́ ọwọ́ náà lọ Suratul Luqman àyà 14 nìyẹn náà wà. Allah subhanahu wa ta'ala awjaba ọlọ́run tó wá ṣe ní dandan ipe àwọn òbí rẹ̀ méjèèjì dandan ni kó ṣe dáadáa sí wọn ló jẹ́ pé òkúkú alwalidain ìmọ̀ ṣe bàbá àtìyá kabiratun min kaba'iri dhunub ó wà nú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbangba ni Ànábì ní ala uhaddithukum bi akbaril kaba'iri Ànábì ní ẹ̀dín ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù téèyàn máa ń dá lé ọlọ́run al-ishraku billah Ànábì ní alákọ̀ọ́kọ́ òun náà ni ká máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run wa uququl walidayn ẹni tí Ànábì sẹ́lẹ̀ kejì òun náà ni ká máa gbomi lójú ìyá wa àti bàbá wa ká máa ṣẹ̀ wọ́n ká máa bà wọ́n nú jẹ́ òun náà ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù lẹ́yìn kíni lẹ́yìn ẹbọ. birrul walidayni min sifati al-anbiya wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run ọba ni mo ṣe ní dandan kẹ́ ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ máa sin òun ọlọ́run nìkan ló fi jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa lè ní àfi dáadáa àwọn òbí sílẹ̀ àwa tara mọ́ ẹ̀sìn nìkan àákìrùn àgbàwẹ̀ àmú apá kan àfapá kan lẹ̀ ṣètọ́n ni sórí pẹ̀lú gbogbo apá kan tó tara mọ́ yẹn ìrun tó ń kí déédéé yẹn àwẹ̀ tó ń gbà yẹn àti gbogbo àwọn sàárà tó ń ṣe yẹn àti gbogbo àwọn ìwà rere tó ń wù yẹn tí ó bá ti sí ìwà dáadáa sáwọn òbí ń bẹ ó lè padà wà lìjánná o àmọ́ wọ̀ ọ̀nà kò tó wà lìjánná ló ṣe jẹ́ pé gbogbo ìbádà tá à ń ṣeun ẹ̀dí àgbà pé ọ̀kan gbogbo ẹ̀ ìyá wa àti bàbá wa ìbádà míì lọ́tọ̀ nìyẹn nígbà tó bá gbọ́ ọyẹ́ bí ṣe ń sọ yẹn ìgbà náà ló ti bọ́ lọ́wọ́ ìyá bàbá rẹ̀ ti kú ìgbò ti kú ńkọ́ ọlẹ́tọ̀ lérí ẹ̀ bàbá rẹ̀ ń bẹ láyé ìyá rẹ̀ ń bẹ láyé abẹ́nìkan lọ́wọ́ àánú àwọn méjèèjì ọlẹ́tọ̀ ọlọ́wọ́ bá ní wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́wọ́ bá ní dandan ni o kọ́ ọmọ sin ẹlòmíì lẹ́yìn mi ọlọ́run ó tún wá sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ wa qada bil walidayni ihsana fíìlì qada yẹn náà ló fi tuẹ́lẹ̀ kejì ó tún wá sí dandan qada awjaba bil walidayni ihsana ó tún wá sí dandan bó ṣe kọ́ ọmọ sin ẹlòmíì àfọlọ́ ní dandan ó tún wá ṣe kọ́ ọmọ ṣe dáadáa sóbì rẹ̀ náà ní dandan mélòó lọ́wọ́ àbẹ̀yẹ ń sin jama dandan méjì ọwọ́ mú kan ṣe oṣù kejì ọwọ́ lòun ní wọn náà tó wà lè janna àbí tó lọ́n bá fẹ́rí jẹun li'anna dhalika kabiratun min kaba'iri dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni. birrul walidayni min sifatil anbiya wal awliya'i salihin ẹ̀yọ́ máa yá mi lọ́kùnrin lóbìnrin ẹ̀dí àlọ́lẹ̀ máa yí pé ìmáa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì wọ́n ní ó jẹ́ iṣẹ́ gbòógì nínú àwọn iṣẹ́ àwọn ànábì ọlọ́run báwọn ànábì ọlọ́run bá bí wọ́n ṣe tó wọ́n sì ń ṣàkólé kan lérí bàbá wọn àti ìyá wọn èyí tó ní bàbá àti ìyá ń ṣàkólé kan lérí ẹ̀ èyí tó jẹ́ pé ìyá nìkan ló ní ń ṣàkólé kan ní eré ẹ̀ ọlọ́run wá gbé ìtàn ànábì Yahya àti ànábì Isa ọlọ́run gbé wá fún wa ní Quran alayhima as-salatu was-salam ọlọ́run sọ̀rọ̀ nípa ànábì Zakariya
ọlọ́wọ́n bá ní wa hananan min ladunna wa zakatan wa kana taqiyya ọlọ́wọ́n bá ní èèyàn dáadáa òun náà ní Zakariya èèyàn tó mọ́ olùbẹ̀rù ọlọ́run aláàánú èèyàn rere ọlọ́run ló bẹ̀rù ọlọ́run wa barran bi walidayhi ó sì máa ń ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ torí ẹ̀ ló ṣe di olùbẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run ọmọ ìyá rẹ̀ ń gbélé àlàpà wọ́n fi pop ó fi ń sílé lẹ́yìn ìgbà tó rẹ̀ tán ilé kò ń gbé o ilé kò ń gbé yẹn ilé yẹn bó ṣe da tó yẹ àlàpà ni àwa tá a bá mọ̀ ọ́ tá a mọ̀ ọ́ tá a máa tọ́ ọkọ sí ìyá rẹ̀ tá a bá ti dé ilé tó fi pop tó fi bàjẹ́ yẹ àwọn mọ̀ pé ilé àlàpà ló ń ṣe kíni ló ń gbé ìwọ́n tó ń wọṣọ aṣọ rẹ̀ da aṣọ rẹ̀ pọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń wọ èkísà ni wọ́n náà ń wọ̀ báṣọ òkò da tó kó fìtì rẹ̀ tó àwa tá a bá mọ̀ ọ́ délé èkísà lọ́wọ́ ọlọ́wọ́ bá ní ànábì Yahya ọmọ Zakariya wa barra bi walidayhi ó dá sí Zakariya ó sì dá sí ìyá rẹ̀ walam yakun jabbaran asiyya kìí ṣe ọmọ onígbèraga sí ìyá rẹ̀ kìí ṣe ọmọ àṣẹyà ṣe bàbá jabbar asi jabbar ni mustakbir onígbèraga ó dàgbà tán ó fi ọlá àti oògùn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó fi dàgbà ó wá dàgbà tán ó wá ń yẹ̀yẹ́ bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ọlọ́run ní Yahya yìí ṣe jabbar kìí ṣe asi kìí ṣe àṣeyàṣe bàbá suratu Maryam aya 13 àti 14 ọlọ́run sọ̀rọ̀ anabi Isa náà alayhi salatu wa salam ṣé mo gbọ́ wọn ò ní bàbá tiẹ̀ gbàtọ́ lọ́wọ́ wa sọ̀rọ̀ ọlọ́run ní wa barran bi walidati nígbà tí anabi Isa alayhi salatu wa salam ìgbà ọlọ́run bá ṣe mí lọ́mọ alálùbáríkà ó ṣe mí ní ọmọ olóríire ó ní wa barran bi walidati ọlọ́run níbi wálìdé yìí ọlọ́run níbi wálìdé yìí torí pé òun ò ní bàbá ìyá nìkan ló ṣe kíní lónìí ìyá tó níyẹn náà ìyá náà lóyún ẹ̀ náà ọlọ́run bá ní ànábì Ìsá ní ọlọ́run bá ṣe mí ní ọmọ olóríire fún ìyá mi eré ìtẹ́ni tí ń sọ̀rọ̀ yìí o walam yaj'alni jabbaran shaqiyya ọlọ́run ò ṣe mí ní jabbar kò ṣe mí ní ọmọ burúkú ọmọ onígbèraga sí ìyá rẹ̀ ṣèkíyà kò sì ṣe mí lọ́mọ olórí ibú tí wọ́n ń bàyà ẹnu jẹ́ ẹni tí wọ́n ti ń bàyà rẹ̀ ẹnu jẹ́ ṣèkíyù ni èyí tí wọ́n ń pè ní ṣèkíyù òun kọ́ ni ṣèkíyù gangan fúnra rẹ̀ òun náà lẹni tí ń bàyà rẹ̀ àti bàbá rẹ̀ ẹnu jẹ́ torí téèyàn bá ti jẹ́ ṣèkíyù yóò máa dùn òbí rẹ̀ nú olórí ibú ni wọ́n ń pè ní ṣèkíyù suratu Maryam aya 32 lọ́lọ́run ti ń sọ ipe anabi Isa ó ṣàkólé kan lérí ìyá ẹ̀ ń ṣe dáadáa sí ìyá rẹ̀ Maryam eléyìí jí a máa pàtàkì ìmáa ṣe dáadáa báwọn anabi ọlọ́run ṣe tó wọn ò fojú kékeré wọn ò fi mú ìmáa ṣe dáadáa sóbì wọn ò fọwọ́ tẹ́tẹ́rẹ́ wọn ò fi mú sẹ́mi àti ẹ̀ta wa tó bàtà àwọn anabi ọlọ́run láàmà ní àti di sheikh àti di stars tíyà rẹ̀ bá ń bọ̀ wá tó rú mi lórí tó bá jẹ́ md gbogbo kọ́mpìnì ayé ọgbọ́mi lórí ẹ̀ ọlọ́ni kí yàrá ó sì máa tarú bóyá kò tí ì sábàyọ tó fi máa fún ọ lóúnjẹ nulẹ̀ ọba wọn gbèrú wọ́n stars tó há gbogbo Quran àáfíìsì ooru irú àáfíìsì ọba ìyá rẹ̀ lọ́ta ẹ̀yọ́ máa yá mi yìí sì ń bọ̀ wá síbi àwọn ẹ̀tọ́ àwọn òbí wa gbogbo kéwù tó bá ké tọ́ ọba ti ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ̀ olórí ibú lọ́lọ́run pè ọ́ gbogbo owó tọ́ ọba ní tọ́ ọba ti ṣe dáadáa sí bàbá rẹ̀ àti yàrá rẹ̀ olùsí lọ́lọ́run pè ọ́ birrul walidaini ba'da salatil mafruda muqaddamun ala nawafil salawati wal jihad dandan ni àbí dandan ni tán bá wá fẹ́ wá bá wa jà jihad ad-difa afẹ́ dáàbò bora wa jihadi kan nìyẹn jihadi kan bẹ tọ́jẹ́ pé a lọ lè bá àwọn ọ̀tá tí wọ́n ń bọ̀ a lè pàdé wọn lójú ọ̀nà àdéjọ́ dọ́dọ̀ wa. ẹnìkan lè bá Ànábì wa Muhammad sallam afáwa Abdullahi ibn Mas'ud sa'ala Rasulallahi sallallahu alayhi wa sallam
wọ́n lè bi ànábì wọ́n làwọn bèèrè lọ́wọ́ ànábì pé ayyul amali afdalu iṣẹ́ rẹ̀ wo lọ́lájú qala as-salah ala waqtiha ànábì ní iṣẹ́ rẹ̀ tó lọ́lájú lẹ́yìn gbàgbọ́ ànábì ní kéèyàn máa kírun lásìkò ẹni. kultu mo tún wá sọ pé thumma ayy iṣẹ́ wo ló tún ní ládájú lẹ́yìn máa kírun lásìkò qala thumma birrul walidayn ànábì ní kọ́ máa ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ náà ló tún kan lẹ́yìn sọ̀lá. èyí ni ìran ọ̀ràn yẹn ni o bọ́wọ́ jẹ́ ìrun náfìlà bá ní kó o jíṣẹ́ fún ìyá rẹ̀ ó ní ládájú kó o yan ẹgbẹ̀rún náfìlà lọ. ìyá rẹ̀ ní kó bá wọn ra omo wa kó bá wọn ra ọṣẹ wa sórí kọ́ lọ́ọ̀lì ra ọṣẹ yẹn fún ìyá rẹ̀ lásìkò tó ní díẹ̀ ó ní ládá lọ́dọ̀ Ọlọ́run ju kó o kí ẹgbẹ̀rún dùn á lọ. àwọn ṣe nàwáfìl kò tó ká mọ̀ sí dáadáa sóbi wa àmọ́rùn ọ̀ràn yàn ànábì lóhùn làkọ́kọ́ ànábì nílẹ̀ náà lọ́wọ́ kan ìmọ̀ sí dáadáa sáwọn òbí wa fún mọ̀kúrú tó ayé mo tó wá béèrè pé èwo ló tó kàn nínú àwọn ṣẹ́ẹ̀rẹ́ lẹ́yìn náà ànábì wa ní al-jihadu fi sabilillah lẹ́yìn náà lọ́wọ́ kan jihad tó jẹ́ pé nìkan wá Ọlọ́run fẹ́ lọ sí jihad ànábì ní ahayyu walidak ṣé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń bẹ láyé ó ní wọ́n ń bẹ láyé ànábì fafihima fajahid ànábì ní máa ṣe jihad lára wọn má lógun ẹ̀sìn má lọ lè jagun lólé máa lọ lè súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú ìmọ̀ọ́sí dáadáa sáwọn òbí rẹ̀ àti bàbá rẹ̀ èyí tí mo ní kó o ṣe yẹn ọlọ́lá jù yìí tó fẹ́ ṣe yẹn lọ. lẹ́bi ní jihadi náfìlà ni lọ́dọ̀ àwọn àlùfáà wọ́n ní jihadi náfìlà ni. ẹ̀yọ́ màyá mi alimukafihu mọ̀nà àtọkọ wàlídà anabi wa muhammadu sallam anabi ní ẹnìkan tá a lè sọ pé bóyá ó ṣẹ̀san fún bàbá ẹ̀ lórí gbogbo wàhálà tí bàbá rẹ̀ ṣe òun náà lẹ́ni tí wọ́n mú bàbá rẹ̀ lóko ẹrú tọ́wọ́ lọ lè túlẹ̀ pẹ̀lú owó gọbọi anabi ni wala yejisi waladun walida anabi ni ọmọ kan òní dáadáa kan tó lè ṣe sí bàbá ẹ̀ ó ra mọ́tò fún ọkọ̀lé fún ó fẹ́ yàwó fún bàbá ó ń tọ́jú ọmọ bàbá gbogbo dáadáa ló ṣe anabi ni gbogbo dáadáa yẹ kò sọ́mọ tó lè ṣẹ̀sìn ẹ̀ tán ó gbé bàbá rẹ̀ lọ Mọ́kà ó gbé lọ London ó gbé lọ Amẹ́ríkà kó lè gbádùn ó ti ṣe kankan ó sọ pírẹ́sà fún bàbá rẹ̀ ó ti ṣe kankan anabi ni kò sí ìtọ́ máa lè ṣe fún bàbá rẹ̀ tó lè fi ṣẹ̀san illa an yajidahu mamluka àfi tó bá bá bàbá rẹ̀ lóko ẹrú fayashtariya ọwọ́ ló lè ra bàbá rẹ̀ wálé fayutiqa ọwọ́ abọ́kùn lọ́rùn bàbá rẹ̀. sẹ́mi pé àbí nígbà tó tún sọ bàbá yẹn dọ́mọ lábí padà ni. ànábì ní bàbá rẹ̀ bá wà lóko ẹrú tó wà ló lè ra wálé tí ò wá sí lóko ẹrú mọ́ tọ̀ gbogbo dáadáa tó bá ṣe á pè é ọ̀fẹ́ ṣe déédéé alámọ̀tòrídọ́lá nínú àwọn tá a fi ma pàtàkì ìmọ̀ sí dáadáa sóbì gbogbo àwa tá a kéwú àwa tá a kàwé àwa tá a kọ́ṣẹ́ ṣe rí gbogbo iṣẹ́ tó jẹ́ ìbáàdà tá a fi ń súnmọ́ Ọlọ́run tá a fi ń wá ìyọ́nú Ọlọ́run tá a fi ń wá ojúrere Ọlọ́run gbogbo nǹkan tá a fi ń wá ojúrere Ọlọ́run gbogbo tá a fi ń wá ojúrere Ọlọ́run pátá ọ̀pọ̀ rẹpẹtẹ o lọ́sàn-án lóru wọ́n ní Ọlọ́run ọba aláwọ̀ máa yọ́nú sí wa lérí gbogbo àwọn nǹkan tá a fi ń wá yọ́nú Ọlọ́run pẹ̀lú májẹ̀mú káwọn bàbá wa àti ìyá wa máa yọ́nú. Ọlọ́run yọ́nú sí mi Ọlọ́run yọ́nú sí mi ọwọ́ ń ṣàwọn iṣẹ́ tọ́pọ̀ rẹpẹtẹ àmọ́ bàbá àti ìyá ń sunkún wọ́n lọ́lọ́run lè yọ́nú sí ọ ó dìgbà tí wọ́n bá yọ́nú. wọ́n ní ìgbà wo làwọn mọ̀tọ́ lọ́wọ́ bá aláàbá ń bínú tọ́ba rẹ̀ yàn dára bá ti ń gbóná èèyàn mọ̀ pé malaria ni àwọn symptoms àmọ́ àbí ìgbà wo ló ṣe mọ̀ pé ọlọ́wọ́ bá aláàbá ń bínú sọ lókè ọba tó rí ọba tó lè débi tọ́wà ìgbà wo lọ́wọ́ mọ̀ wọ́n ní mọ̀ dára ẹ̀ láàmú gbogbo àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá ti ń ṣépè lé ọ tí wọ́n ń sunkún lé ọ lérí wọ́n ní ìgbà yẹn náà lọ́wọ́ bá aláàbá ń bínú sọ Ọlọ́run yọ́nú àbí ń bínú ìhà tá a bá kọ sí ìyá wa àti bàbá wa ni yóò ṣe kí ni ó ṣàlàyé fún wa ìwọ náà bó ṣe jòkó lẹ́tọ̀ ń wò mí ìyàbí ìwọ tó ń gbọ́ mí sìn ìwọ náà ti mọ pòtò wà báyìí kọ́lẹ̀ lómi àlóhùn bá bàbá òun jà èmi àti dádì à ń jà Ọlọ́run sọ wa lórí ibú kí bàbá rẹ kọjá pé látijọ́ tí ó ti fún yẹ lóyún lẹ́ẹ̀tì rí mọ́ ó sì wá yọjú lẹ́yìn ìgbà tó pé 35 years ọgbọ́n ẹ̀ mọ́ ṣe dáadáa sí ibo ṣe ẹ̀kúnlẹ̀ ó fún yẹ lóyún ó lè san dáadáa rẹ̀ tán
tí o bá fún yẹ lóyún bò ní wọ́n ṣe wáyé. wọ́n ní ìyá wa bó ṣe bí wa òun náà ló jù wá lẹ̀ kò dúró lé ọkọ ìyá náà wá lọ ó lè lọ́kọ míì kọ̀yà sí wa bàbá nìkan ní í ṣe wàhálà tó bá di ọlọ́lá tó di ọlọ́lá tán bí ìyá rẹ bá yọjú ọ gbọ́dọ̀ rárá o. torí pé nígbà tí ń gbígbin ọ̀kan nínú àwọn gbígbin tó gbìn yẹn kò sí tó lè ṣe fún tó lè ṣe déédéé ẹ̀. tẹ bá rẹ lórí tó lè wọn bá mọ́mí jà ọmọ àti mọ́mí àwọn ò sí ní ọwọ́ ẹ̀ báyìí àpẹẹrẹ orí ibú ni àpẹẹrẹ ẹni tọ́lọ́ ń bínú sí òun náà ni ká máa rí i pé lágbájá ní òun bá bàbá ẹ̀ jà ànígbà mi ẹ̀ mọ̀ ní wọ́n ní bọ́dà wọn ó ti bá bàbá sọ̀rọ̀ ó ti tó bí ọdún mẹ́ta wípé àwọn fẹ́ parí ẹ̀ mo ní ọdún mélòó wọ́n lọ́dún mẹ́ta ló ti bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ló ti bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ọdún kẹrin ọdún karùn-ún tó ti bá bàbá rẹ̀ sọ̀rọ̀ gbẹ̀yìn ní ẹ̀ wá ń kà sínú àwọn olóríire ẹni tó lọ́wọ́ bá aláwọ̀ yọ́nú sí àfi tó bá jẹ́ pé bàbá ń bínú sí ọ nítorí pé wọ́n fẹ́ kọ́ tako tọlọ́hún òwò wá lọ́ọ̀ tako ó wá lóun bínú ṣe rí bínú yẹn kankan oníṣe kínní ọlọ́run ó yí padà ní bàbá ní kọ́ wá ṣe bọ́ wà mí wa in jahadaka ala an tushrika bima laysa laka bi ilm fala tuti'huma ọlọ́run bá tẹ́ bá ní kọ́ wá ṣe bọ́ mọ́dà ọlọ́run ìyá gbé kíní wá látọ̀dọ̀ àwọn fún jálàbí oníṣẹ́ rí agolisi òkúta mẹ́ta tó wà nú èyí bẹ́ẹ̀ bá ti mú kò tó bàjẹ́ fún yàn mọ́ àwọn olókúta mẹ́ta òkúta mẹ́ta ọwọ́ lọ́bọ̀gún àwọn látà òsàmà náta òkúta lọ́pọ̀lọpọ̀ wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tí bàbá rẹ bá ní kọ́ wá ṣe lọ́hùn nídàá lóhùn tó bá lóhùn bínú ìwọ fọkàn balẹ̀ ẹni tí ó sáyẹ̀nsì ìbínú rẹ̀ òun ní ti yọnu sí wọ. láàṣẹ ní dàrú wípé ẹ ṣe bí ẹ̀yin náà lẹ́ni kọ́ ọmọ tẹ̀ láṣẹ mo sì ní kó kúnlẹ̀ fún mi. mo ní kó wá gba kínní yìí pé kínní yìí ìlànà ẹ̀gbọ́n rẹ̀ lò tẹ́ fi lówó olówó lò bí ṣe ń bínú sí ọlọ́run sì ń bínú sí ọ̀rọ̀ lọ́gba bàbá ọlọ́run bínú sí ọlọ́run ní tí wọ́n bá mú yín pé kẹ́ wá ṣe ọlọ́run ní ẹ má tẹ̀lé àwọn òbí yẹn o ìgbà tó wá parí ẹ̀kọ́ ní wàásù ibuhuma fi dúníyà màrúfà àmọ́ ilé ayé ń bí ẹ̀sìn dáadáa sí wọn torí kò sí dáadáa tẹ́sí sí wọn lọ́rùn mọ́ fi dúníyà ó fẹ́ jẹun ọ̀rọ̀ ń jẹ fún bàbá abọ́ rẹ̀ ọ̀rọ̀ ń jẹ fún ìyá Sunday ọ̀rọ̀ ń jẹ fún bàbá alẹ́bọ ọ̀rọ̀ ń jẹ fún àfúnjáde àbí bàbá rẹ̀ tí ń wéri olóńgbò àti ọ̀gá gbígbẹ ọ̀fun lásọ ìwọ́n máa ṣe tọ́tọ́ wáyé kó ṣe kí ni kó ṣe tọ́ba lóun ń bínú torí pé òun ṣe súnà òun ní ṣe kí ni òun ní dáhùn ó ní kọ́ bọ́jà lè báàbù lẹ̀ òun ní dáhùn ọlọ́run ní kọ́ bọ́jà lè báàbù bàbá rẹ̀ ní kọ́ bọ́ lẹ̀ ta ló dúró àwọn lọ́dọ̀ àwọn méjèèjì oúnjẹ tó ń fún gẹ́gẹ́ bí wọ́n ní kọ́ lóun ní kọ́ mọ́ fún lóúnjẹ ló fún lóúnjẹ bí wọ́n ní kọ́ lóun ọba aláàní kọ́ wọn aṣọ fún sọ́ra lọ́rùn kí gbogbo àwọn bàbá táwọn máa ń kọjá yé wa ìgbà àfáà mo ti bínú sí mo ní kọ́ máa dọ̀bálẹ̀ fún mi olóhùn ní dọ̀bálẹ̀ mo ti bínú sí mo ní ìbínú yẹn kò lè sẹ́mọ́ la ọmọ wọ jàlibáàbù rẹ̀ ní dáhùn o bí wọ́n bọ́ ó tún rà mí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ànábì ní àwọn mẹ́ta kan bẹ ànábì ní ma ṣe pèlè yàn ìpè yóò mú yàn láì ní nídìí sàrà ẹ̀yọ́ máa yá mi ilayhi yas'adu al-kalimu tayyibu wal-'amalu salih yarfa nígbà míì iṣẹ́ rí bí sàrà ìmọ̀ ń jẹ́ kí àdúrà tá a ṣe kó tètè gbà ṣe láwọn eléyìí ànábì ní thalathun ànábì láwọn mẹ́ta kan bẹ ànábì ní thalathun da'awatin ànábì ní ìpè àwọn mẹ́ta kan bẹ àbádùá àwọn mẹ́ta mustajabatun ànábì ní tí wọ́n bá ti lè wí báyìí ọlọ́run sì fàṣẹ sí wọ́n sì pè ní àbí wọ́n ṣàdúà la shakka fihinna ànábì ní ẹ má ṣe méjì alákọ̀ọ́kọ́ da'watul madhlum ẹni tá a ṣàbòsí fún tó wá sí pè léyàn ẹlẹ́ẹ̀kejì da'watul musafir arìnrìn àjò tó sì pè léyàn ẹlẹ́ẹ̀kẹta da'watul walidayn èpè tí bàbá àtìyá bá ṣẹ́ léyàn wọ́n ní èèyàn lè mú jẹ bàbá kan bẹ ilẹ̀ Lárúbáwá ń bọ́ ọmọ rẹ̀ wí ọmọ yẹn wá ń ṣe gbéraga lórí oníkúre ọ̀sán lè di Lárúbáwá bẹ́ẹ̀
lédè Yorùbá ni pé òní kúre ọmọ jáde báyìí ó gbé mọ́tò lọ́ba gbé mọ́tò jáde àti bó ṣe gbé mọ́tò jáde yẹn bó ṣe start mọ́tò yẹn èpè bàbá rẹ̀ ti ń tẹ̀lé ọkàn lè fi mọ́tò gbá síbi kan lọ́ba jáde láyé bàbá dé mọ́sálásí lẹ́yìn zori lásìkò zori bàbá dé mọ́sálásí lásìkò zori wọn ò rí ọtún dá sórí wọn ò rí mọ́sálásí nígbà ọ̀dọ́ wa lé wọn pé àwọn ọlọ́pàá ní kánjá wọn pé bí wọ́n máa ń kó kú sí nígbà wọn débẹ̀ wọ́n béèrè lọ́wọ́ bàbá pé kí lórúkọ ọmọ yín bàbá sorúkọ ọmọ ẹ̀ òun ló wà nínú kí tá a gbé síbẹ̀ yẹn accident ni àsìkò tí ó lásídẹ̀ǹtì yẹn kò ju bí ọgbọ̀n ṣẹ́jú lọ tí bàbá rẹ̀ ṣépèlé má gbé ìpè òbí rẹ o ó bá ti gbèpè ọ̀rọ̀ rẹ ti lójútùú ni ẹ̀ kò sí dáadáa kan tó ṣe láyé ń bímọ ọ̀run tó ń lọ náà ó lè jìyà mẹ́rin wọ́n lọ mọ́ sàṣọ́ ní kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ kí ló dé táwọn bàbá yìí àti ìyá yìí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí dáadáa alákọ̀ọ́kọ́ Ọlọ́run pàṣẹ àti káàbáka àti sàlàyé ẹlẹ́ẹ̀kejì àwọn ọlọ́run kádàrá tá a gbára wọn jáde àmọ́ má gbàgbé ìpìlẹ̀ rẹ̀ má gbàgbé ìpìlẹ̀ rẹ̀ má gbàgbé ìpìlẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n ṣe wàhálà lérí jíjẹ lérí mímu lérí aṣọ lérí oògùn lérí skul lérí wọ́n sáyé sùn àsìkò tó o bá ti ń sùn ìyá rẹ máa ń sùn bóyá tó o bá mọ̀ dáadáa ọmọ tí wọ́n náà bí ìwọ náà fi wọra rẹ wò àsìkò tó ọmọ rẹ bá ń gbóná ara tẹ̀ náà ó sì ní máa gbóná inú rẹ ò ní dùn àsìkò tí ìyá bá sùn ọmọ ti sùn ni tọ́mọ bá sì ti ń jí báyìí ìyá náà tó jí nìyẹn wọ́n ní wọ́n dààmú púpọ̀ wọ́n sanwó primary school secondary school high institution ọwá di ọlọ́rọ̀ ọ̀dọ́lọ́lá ọwá yà sí bàbá rẹ̀ ọ̀yà sí ìyá rẹ̀ láàlá tó lóòkè ibo ni wọ́n ní bọ̀ yẹn jama ilẹ̀ ni o tó bá ti fẹ́ wálẹ̀ lọ́lẹ̀ túbá lè ṣe dáadáa sí àwọn tọ́lọ̀ ń lò sábàbí tọ́ tẹ̀ wọ́n gòkè tí wọ́n bá tọ́jú rẹ̀ o ò ní lẹ́kọ̀ọ́ tí wọ́n bá tọ́jú rẹ̀ o ò ní dàgbà sọ ọmọ yóò oúnjẹ tó jẹ ọmọ yá aṣọ tó ti wọ̀ ọmọ yá oògùn tó ti lò ọmọ yá àgbo owó tí wọ́n ná lọ́sibítù ẹlòmíràn tó so rúkìá fún lọ́dà fún rúkìá nígbà tó ṣe kátàkátà bàbá yẹn kó gbogbo owó tó yẹ kó fi kọ́lé owó tó yẹ kó fi ra mọ́tò owó tó yẹ kó fi ṣe kíni èyí tó yẹ kó fi jẹ́yàn láyé ọ̀nà lé ọ lórí àwọn àgbàpọ̀ dájọ́ ni wọ́n wá dàsùkò tó fẹ́ kó àjọ ìwọ́n bá lọ́ọ̀ kájọ fún gbogbo ohun tí àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n ṣe fún wa nígbà kékeré làwọn náà ó ṣe fún wọn tí wọ́n bá dàgbà lọ́ọ̀lì mú lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n tọ́jú rẹ ìwọ náà tọ́jú wọn wọ́n raṣọ ìwọ náà raṣọ wọ́n fún wọn lóúnjẹ ìwọ náà fún wọn lóúnjẹ wọ́n gbé wọn lọ síbítù ìwọ náà gbé wọn lọ síbítù wọ́n bí ọlọ́yà alágbo ìwọ náà máa gbàgbó fún bàbá àti ìyá tọ́ba rẹ̀ wọ́n gbogbo táwọn bàbá yẹn ṣe pátá làwọn náà ó ṣe lọ́jọ́ alẹ́ kódà ńgbà míì Ọlọ́run mọ ní kí òbí ẹlòmí ọ̀dàgbà débi pé bí wọ́n ṣe tábà fún ọ ìwọ náà padà tábà fún ọ ni ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n fẹ́ lọ múra ìyá rẹ̀ sì ti darúgbó ó wà nínú yàrá ó wá ń sọ fún ọmọ rẹ̀ ọkùnrin pé ìwọ ọmọ mi mo fẹ́ lọ múra àmọ́ ìtọ́jú ìyá èmi ni máa ń gbé ìyá ṣègbọ̀nsẹ̀ ojú wa ń tì mí pé kí n fìyà lẹ̀ kí wá ní lọ sí umura sì ní ládàbẹ̀ ò tó ládàá ìyá tí ń bá ṣègbè tí ń bá yẹn dùgbọ̀nsẹ̀ rẹ̀ ẹ̀rí ọmọ dáadáa lẹ́fìn ní tọ́ ọ bá ń tọ́jú òbí rẹ̀ àwọn ọmọ rẹ̀ ń wọ̀ ọ́ wọ́n ń kọ́ṣẹ́ nìyẹn tọ́ ọ bá ṣe hàn wọ́n lè mà wọ́n ń wọ̀ ọ́ wọ́n ń kọ́ṣẹ́ nìyẹn ọmọ dáadáa ó wá sọ fún bàbá yìí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ìyá yín ẹ fi wọ́n lẹ̀ fún mi yìí máa tọ́jú wọn tẹ́ fi dé jọ́ mẹ́ta jọ́ mẹ́rin ẹ má wọrí yọ́mọ wá pè láti múra bóun ìyá ṣé ìyá ti tọ̀ sí ìyá ti yàgbẹ́ bóun sí ìyá ti wẹ̀ ọmọ á ní gbogbo ẹ̀ pátápátá mo ti ṣe kọ́dà ìyá ti sùn wọ́n ti lògùn wọn mo tábà fún wọn èmi náà ni mo wẹ̀ wọ́n mo mójútó wọn torí ìyá ti dàgbà débi pé ìyá ò mọ ti ṣe mọ́. àfàtàwí wa darí dé láti múra oyè ọwọ́ ń kalẹ̀kùn bí wọ́n ń kalẹ̀kùn ọmọ tètè dáhùn nígbà ọmọ padà wá dáhùn ọmọ wa sọ fún àfà pé òun wà nínú tọ́lẹ̀tì pẹ̀lú ìyá ni o ìyá tẹ̀ ṣègbọ̀nsẹ̀ tán ni lòun tọ́jú ara wọn àfà yẹn wá rí ọmọ rẹ̀ tó fi ìbọ̀wọ́ sọ́wọ́ gíní glove tẹ́ máa fi sọ́wọ́ yẹn táwọn dókítà máa ń lò yẹn ó fi bọ́wọ́ àfà yẹn wá sọ pé èwo lòun fi léyìí ṣe ó ní òun fi bọ́wọ́ torí pé òun tàbà fún ìyá ni
ó ní wọ́n mọ̀ mi bó ṣe ṣe dáadáa tó yìí ó kó okùn púpọ̀ ọba ti fi kankan sọ́wọ́ èmi fi kankan sọ́wọ́ ẹ̀rù ń bà mí kọ́dé pé bó ṣe fi sọ́wọ́ yìí torí bí mo bẹ̀rẹ̀ ṣe ẹ̀rù ń bà mí ipe bó ṣe fi sọ́wọ́ yìí ìtì yaba rí kí ọmọ máa rò pé ó fẹ́ kí ẹ̀gbin ara àwọn kọ̀ọ̀kan ọ̀la òun kórìíra àwọn bó máa jẹ́ pé ìyá yẹn ni wọ́n wá bàjẹ́ pé èmi ní fi nǹkan sọ́wọ́ fún kọ̀fẹ́ fọwọ́ kàn mí kọ̀fẹ́ fọwọ́ kàn gbọ̀nsẹ̀ mi àfààní ẹ̀rù ń bà mí kí ọmọ rò ó láti gbà tó ti ṣiṣẹ́ rẹ̀ èmi lò ṣé ó burú tẹ̀ ẹ bá lò jẹ́ bá kò burú ẹ wá wo ibi tó ń ṣe kí ni ẹ wo ibi tó lọ sí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ó ní ìyá àti tòun ó lóun máa ń pọn ni òun máa ń pọn ni ó dàgbà débi pé gbogbo ibi tí bá lọ òun máa ń pọn káàkiri ọwọ́ sọ fẹ́ ni eré inú àwọn ẹni rẹ̀ pé bó ṣe wà yìí ẹ̀sìn tí ìyá máa ń gùn ẹ̀yìn òun ni gbogbo ẹni ìwẹ̀ tó wá fẹ́ lọ òun pọn lọ bẹ̀ tó máa dé débẹ̀ ilé ìyàwó ilé ńkọ mọ́ òun gbé kalẹ̀ tọ́wọ́ tó ń dúró lẹ́ òun tó lè gbé yàwó alé kò sí mọ́tò ń gbà òun kò sẹ́sìn lọ́wọ́ ẹ̀ ọ̀gá náà àwọn ẹni rẹ̀ ó ní bóòlù ẹni ṣe jẹ́ ó ní ìyá wọn ó ní gbogbo táyé kó wòsàn lòun ti ṣe kọ́dà àwọn bá débi kó mọ̀ ń pa ni àbá yẹn ní àmọ́ àdẹ́ta akọ̀hà ó tí ì ṣètò ó ní ìyàtọ̀ ń bẹ láàrin ìgbà tí ìyá yẹn ń pọ̀ ọ́ sọ̀rọ̀ pé ìyá yẹn náà pọ̀ wọ́n náà rí wọ́n náà pọ̀ padà kí wọ́n ní pọ̀npọ̀ yá ẹ ṣé bí tí ó ṣe ni wọ́n náà ṣe kí ni wọ́n náà ṣe fún ọwọ́ ni kọ́dà ìyá rẹ̀ òun tó lọ́lá jù ọ lọ iṣẹ́ rẹ̀ tiẹ̀ ó ní ìkíláàsì onígbà tí ìyá rẹ̀ ń pọ̀ ọ́ tó bá ṣíjú wọ lẹ́yìn báyìí yóò máa tọrọ kọ́lọ̀ ń jẹ́ mèrè ogun ni ipe àkànbí Rasheed Ibrahim kọ́lọ̀ ń jẹ́ mèrè ogun yóò máa fọwọ́ gbé ń di báyìí inú rẹ̀ máa dùn yóò máa gba yìí pẹ̀lú ẹ̀ pé òun pọ́nmọ́ òun àmọ́ ìwọ má parọ́ bọ́ọ̀ bá ń ṣíjú wọ ìyá rẹ̀ lẹ́yìn inú rẹ̀ máa ń bàjẹ́ ni gbogbo tó wà lẹ́mìí rẹ̀ ni pé kọ́lọ̀ tètè pàyà má parọ́ ìbẹ̀rù ọlọ́ọ̀bá lójú ọmọ pọ̀n ó lè máa tọ́lọ kọ́lọ̀ ń jẹ́ mi yáyẹ̀ ogun sí kó tún lo bí 50 years sí lẹ́yìn rẹ̀ kò sí tá a lè ṣe tá a lè quantify gbogbo táwọn òòyà wa àti bàbá wa ṣe fún wa ẹ̀yọ́ màá yá mi torí àsìkò wa turuku al-ihsan nísìn àti parí abala fadlu birril walide ọ̀la tó wà fún ká máa tọ́jú àwọn òbí ó ti yé kálukú amáyàwá amádìsí wa a tún mú àwọn ìtàn àwọn ẹni eré wa tó àwọn dáadáa wo láàmú wá sí alákọ̀ọ́kọ́ asámu wa ta'a ọmọ tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí o bá ti takò àṣẹ tọ́lọ̀ ìyàwó rẹ̀ má bàa jà mọ́ ọwọ́ ni màmá yìí nígbà ó láti gbà yín náà lọ́lọ́run tó ń bínú sí ọ lágbájá mo ní kọ́ ọmọ bọ ẹnìyẹn sọ̀rọ̀ ẹ mọ́ lágbájá mo ní kọ́ wá ọwọ́ ni àwọn àjẹ́ ọ̀pá ọ ìyá rẹ̀ ní kọ́ wálé ọláwọn àjẹ́ fẹ́ pa ọ́ ìyí tó jẹ́ káwọn àjẹ́ ó tètè pa ọ́ àti àwọn èṣù tó ń bẹ̀rù òun náà ni àìṣe dáadáa sí ìyá rẹ̀ tó ń ṣe gbogbo tí wọ́n ti ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ọlọ́run máa ń yọ́nú sí ẹni tó lọ́n bá yọ́nú sí kò tẹ́ ń jọ́ pa ọmọ tẹ̀lé ṣe bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lẹ́yìn náà ihtiramuhuma ọmọ ṣàpọ́nlé wọn ju bó ṣe ń ṣàpọ́nlé àwọn gọ́fúnà àtàwọn pírẹsidẹ́ǹtì lóyún lọ ìyá mi bàbá mi mami gba olè ń bọ̀ inú rẹ̀ ọmọ dùn tí ìyá rẹ̀ máa ń bọ̀ wá kí ọ inú rẹ̀ ọmọ dùn tí bàbá rẹ̀ máa ń bọ̀ wá kí ọ ọ gbà pé ọlọ́run fẹ́ sóore kan fún ọ fẹ́ sún síwájú nínú bàdà kìrìtì pé dáàdi ọpẹ mọ́mí ọpẹ ọ wá pé ẹ lè jẹ́ kó di oṣù tí ń bọ̀ ẹ tọ̀ tó bá rí pé oṣù tí ń bọ̀ náà lọ́ba da àmọ́ èsì ló wù mí kí n wá ẹ já fi sóṣù tí ń bọ̀ àwọn ọmọ mi àwọn ò tí ì gbọ́ ìyàwó rẹ̀ nu ìyàwó rẹ̀ ni wọ́n máa sọ iye tó fún bàbá ẹ̀ tó fún ìyá rẹ̀ ẹ̀yọ́ máa yá mi wọ́n máa ṣàpọ́nlé bàbá àti ìyá rẹ̀ ọ̀kan náà àwọn ẹni rẹ̀ oníṣẹ́ máa fẹ́ gbọ́n aṣọ owó ìgbọ́n lọ́dọ̀ ìyá wọn onítorí eruku tọ́ba ilé fẹ́ sí ìyá wọn lójú òun gbà pé òun ti ṣẹ̀ ìyá wọn ọ̀kan náà àwọn ẹni rẹ̀ olóhùn máa ṣàpọ́nlé ìyá wọn débi pé òun èé bá fẹ́ bá jẹun tí ìyá bá ní wá jẹun ẹ̀rọ ọmọ bá wọn onítorí pé ẹran táwọn kó sórí oúnjẹ ó lè jẹ́ pé èyí tó wà ní àárín yẹn òun ni ìyá ti fọkàn sí pé òun ṣe kí ni òun mú ìyá wa ti mi òkèlè tí ń mì tán òun ti sáré mu ìyàwó mú mi o àmọ́ yóò dùn ó ní kó dùn ìyá òun ó lóun gbà pé òun ti ṣẹlẹ̀ òun
ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah ọwọ́ akọ sínú àyà yìí tí mo fẹ́ kà yìí ó ní ká máa ṣàdúrà fún wọn kò sí tá a lè ṣe fún wọn àfikún ká máa bù wọn ládùúrà kò sí dáadáa tó lè ṣe àfikún ká máa bù wọn ládùúrà àdúrà tó wá sílẹ̀ níbi kọ́lọ́run bá Allah kọ́bọ̀ kẹ́ wọn láyé kọ́bọ̀ kẹ́ wọn ní ọ̀run gbogbo dáadáa yẹn kò tó àdúrà ọlọ́ni wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run bá ní mo ti ṣe ní dandan ẹ gbọ́dọ̀ sí ẹlòmíì àfi Allah wa bil walidayni ihsana àwọn bàbá yẹn ti ya ẹ máa ṣe dáadáa sí wọn mo ṣe ní dandan imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma táwọn méjèèjì tí wọ́n bá dàgbà sí yín lọ́dọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ìbáṣejọ́ kan nínú àwọn méjèèjì náà ẹ máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá dàgbà sí ọ lọ́dọ̀ tí wọ́n bá dàgbà sí ẹ ní lọ́dọ̀ tí wọ́n bá dàgbà sí ọ ní imma yablughanna 'indaka ibo ló yẹ kí bàbá àdìyà rẹ ọmọ gbé ọ̀dọ̀ rẹ ìndáka ọ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ torí pé ìwọ náà fi wọ́n lẹ̀ nígbà tí ọwọ́ kékeré mami ọmọ tẹ̀lé káàkiri ìyá rẹ náà fi ọ́ lẹ̀ tọ́bajá ni yóò sáré wọlé nítorí rẹ ìwọ náà má fi lẹ̀ o ẹ má di gáàpọ̀ wà láàrin yín tọ́lọ́mù bá kádà pé iṣẹ́ rẹ kò gbà kó wà nílùú tí wọ́n wà ọ wà gbọ́ ọmọ ọ̀dọ̀ fún wọn tí wọ́n máa ṣiṣẹ́ tẹ́yẹ kó ṣe kíni tẹ́yẹ kó ṣe ó pè wọ́n láàárọ̀ ó pè wọ́n lọ́sàn-án ó pè wọ́n lálẹ́ ọmọ béèrè àláfíà wọn bí ìgbà tó wà lọ́dọ̀ wọn tó ń ṣe kíni tó ń gbọ́dọ̀ wọn kán béèrè rẹ lọ́wọ́ ìyá ẹ̀ kán wá ní Ibrahim àti gbọ́rò rẹ pẹ́ àti gbọ́rò rẹ ti pẹ́ sẹ́yìn náà rí Allahu Akbar ọ̀nà àwọn mi ń lò gbèsè ayé bẹ́ẹ̀ ìyá rẹ sọ pé sẹ́yìn náà rí èmi náà rí la ilaha illallah ọlọmọsá ìṣàánú wa ṣẹ́rí ìgbésí ayé wọ́n pa mí èmi ní lọ́lé òkè o èmi ò lè dé lókè o wọ́n má bàa pa mí o ní lọ́ọ́ bá tọ̀pọ̀lọpọ̀ jẹ́ lẹ́yìn náà àṣà ìbò àwọn kí ni mo pè yìí tó bá ti rẹ àwọn bàbá tiwọn táwọn bàbá tiwọn bá ti darúgbó àwọn èbó wọ́n níbi kan tí wọ́n máa lọ lè wà wọ́n gúnlẹ̀ sí ilé ìtọ́jú àwọn arúgbó ni àwọn èbó ti kọ́ lẹ̀ yóò kàn jùyà rẹ̀ síbẹ̀ yóò sì padà yóò máa lọlé ìjọba ni wọ́n tọ́jú yẹ ọlọ́mọṣà sọ wá níbi aburú bẹ́ẹ̀ ẹ má kàwé sórí ibú o ìwé táǹkà yẹn àdánwò tí ń fà fún wa ó ju oore tí ń fà fún wa lọ sàgbé èèyàn gbọ́dọ̀ má kàwé àbí torí kó lè bá a rí ní ọjọ́ tó mú kì í ṣe pé kọ́ kàwé débi pé kọ́ wá máa takò òfin Ọlọ́run kọ́ máa yakò òfin Ọlọ́run kọ́ wá ka gbogbo òwe tọ́kọ́ gba gbogbo òye tọ́kọ́ máa lálẹ́ baríkà látara ìhàtọ̀ kọ sí ìyá rẹ ẹlòmíì àṣàṣì lẹ́lòmíì pé àṣàṣì kọ́ ìwọ náà lọ dọ̀rọ̀ ara ẹ rú ọ̀rọ̀ rẹ ò lè tó àfi kọ́ ló máa lọ lè ṣe dáadáa sí ìyá rẹ àti bàbá rẹ Ọlọ́run bá ní ahaduhuma bọ́yọ̀ kan ló kù fún ẹlòmíì lọ́kàn nínú wa bá ṣe wà yìí àwọn kilahuma àbáwọn méjèèjì Ọlọ́run wa fẹ́ sọ àwọn nǹkan tó fẹ́ ká máa ṣe ó ní fala taqul lahuma uff Ọlọ́run ní o gbọ́dọ̀ jẹ́ jáde lẹ́nu rẹ uff kí ló gbọ́dọ̀ uff òun náà ni ọ̀rọ̀ tó kéré tí ó bàyá yẹn nújà àti bàbá yẹn ẹlòmíì ń búya rẹ̀ ẹlòmíì ń ṣépè bàbá àti yẹ Ànábì ní mal'unun man sabba aba mal'unun man sabba umma Ànábì ní Ọlọ́run bá ti ṣépèlé ẹ má wulẹ̀ tuntun bá má bu ma ẹ má bu ma Ọlọ́run kan ti ṣépèlé ẹni tí ń bú bàbá yà àtẹni tí ń bú yẹ kọ́dọ̀ gbọ́dọ̀ lo ẹ̀dà ọ̀rọ̀ wípé màmá kàwé àìkàwé màmá lọ́yọ̀ lẹ̀ tí màmá yẹn bá gbọ́ iṣẹ́ ní ròdùn wípé Ọlọ́run kàwé ó ti sísọ ọ gbọ́dọ̀ kò ṣe ọ gbọ́dọ̀ rújú wọ́n fẹ́ ránṣẹ́ ọ gbọ́dọ̀ jẹsẹ̀ mẹ́lẹ̀ nígbà pé ìṣe dáadáa sóbì ní ìbáadà gbogbo àti ìbá ti fẹ́ ṣe ìbáadà sọmọ pé àlìjẹ́nà tẹ̀yìn fẹ́ wọ̀ òní ọmọ tìyàn inú rẹ̀ ọmọ dùn ní tí bàbá àti ìyá rẹ̀ bá ń da ọ láàmú tí wọ́n sá ránṣẹ́ ó yẹ kí inú rẹ̀ ọmọ dùn ní pé ọ̀dà pọ̀ Ọlọ́run bá àlá ọ̀fẹ́ fẹ́ sàlìjẹ́nà ńlá Ọlọ́run bá àlá yọ́nú sí ọ gbogbo sẹ́ta bá ṣe pátá
ẹjẹ́ àmọ́ náà sí àwọn òbí wa ọlọ́wọ́n bá ní wala tanharhuma ẹ má jágbe mọ́ wọn wọ́n máa sọ̀rọ̀ ọmọ kékeré tágbà bá ti dé yóò máa sọ̀rọ̀ bí ọmọ tiẹ̀ tó bí bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ṣe máa sọ̀rọ̀ tágbà bá ti dé ọlọ́run ẹ má jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ tó tutù òun náà ní kẹ́ sọ sí wọn wakhfid lahuma janaha dhulli minar rahma gbogbo àánú tá a bá wá ṣe fún yín wakhfid ọlọ́run bá ní wakhfid janaha dhulli minar rahma gbogbo àánú tá a bá ṣe fún yín ẹ fi tẹríba fún ọ. wa qul rabbi irhamhuma kama rabbayani saghira ẹ máa wá ṣàdúrà fún wọn pé kọ́lọ́run bá yín kẹ́ wọn ọlọ́run ẹ bẹ̀ mí fún wọn kí n bá yín kẹ́ wọn nítorí tẹ́ríbíyà tí wọ́n ṣe fún yín kama rabbayani saghira nígbà táyìn náà wà ní kéékèèké kí ni ọlọ́run ṣe fún wa ọlọ́run ṣe fún wa pé ká rántí àná wa fil athar burru aba'akum taburrukum abna'ukum wọ́n ní tó bá ń ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ̀ òun ti ń kọ́ àwọn ọmọ rẹ̀ àwọn náà máa wá wò ó níjọ́ tí wọ́n náà bá dàgbà àwọn náà máa ṣe dáadáa sí ọ. ó gbé pòròfẹ́sà fún ya ọ̀hún rẹ̀ lálẹ́yà fún bàbá òun ṣe dáadáa àwọn ọmọ rẹ̀ náà lẹ́jọ́ lọ àbí. ibi wọn náà bá ti dàgbà iná àwọn náà máa ṣe nìyẹn. ọlọ́ọ̀bá aláwọ̀ wá ní ó ní rabbukum ọlọ́ọ̀bá ní ọba yín a'lamu bima fi nufusikum ọlọ́run lóhun rẹ̀ mi yín o òun rẹ̀ mi gbogbo yín ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa àtẹ̀yin tẹ́ ń ṣe kà fáwọn òbí yín in takunu salihin tẹ́ bá jẹ́ ní eré fa innahu kana lil awwabina ghafura tẹ́ bá jẹ́ ní eré ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín torí pé ọlọ́wọ́ bàbá aláforíjì ni gbogbo àwọn tó bá túbá tọ́láwọn ò ní fìyà jẹ bàbá má ti yá má ọlọ́wọ́ sì foríjì wọn Suratul Isra Quran 17 ayah 23-25 ẹ̀yọ́ máa yá mi nínú àwọn ìwà àwọn òbí wa kí ni alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ sọ àtọ́à ká máa tẹ̀lé àṣẹ wọn lẹ́yìn náà ká máa tẹríba fún wọn lẹ́yìn náà ká máa ṣàdúrà fún wọn ẹ̀rí ẹlẹ́kẹrin ẹ̀yọ́ máa yá mi òun náà ni da'watul islam ká máa pè wọ́n sínú ẹ̀sìn islam bá a ṣe jòkó lẹ́yìn oríṣi mẹ́ta làwọn òbí wa àwọn òbí ẹlòmíì kèfèrí ni wọ́n wọ́n máa pè wọ́n sínú islam abọ́gibọ̀pẹ̀ ni wọ́n máa pè wọ́n sínú islam àwọn míì oníbídíà ni wọ́n máa pè wọ́n sínú sunna àwọn míì bàbá wọn onísunna ni àmọ́ kébékébé pọ̀ ní ọwọ́ rẹ̀ èyí sọ àwọn ẹ̀ṣẹ̀ ńlá míì bí àwọn fasigá bí àwọn ká máa wọ́ sókò tó lẹ̀ bàbá rẹ̀ sì gbàgbọ́ àbí ọgbàgbọ́ lọ́nà kò sẹ́bọ́ gbogbo ipò táwọn òbí wa bá wà yìí má jà fi wọ́n lẹ̀ èmi máa ipò tí bàbá tèmi wà àti ìyá tèmi ìwọ náà máa ti ti yẹ bọ́ọ̀ bá ti ń délé ọ̀rọ̀ ẹ̀sìn náà kọ́kọ́ mo bá wọn sọ kó o tó mo bá wọn sọ̀rọ̀ bóò ní bọ́fìtà wọn bóò ní oògùn wọn bóò ní aṣọ wọn bóò ní bùkátà tí wọ́n ní torí pé bàbá wọn àti ìyá yẹn ẹni tàbí wọ́n lè kú mọ́ lọ́wọ́ tí wọ́n bá sì ti kú àfi kí wọ́n wà lìjánà ní ọ̀jẹ̀ ìdùnnú fún ọ náà tí wọ́n bá ti wà lìjánà ọ̀ láṣeyọrí ọ̀ fẹ́ kí iná gáàsì kójú bàbá rẹ àbí ọ̀ fẹ́ kí iná rò kójú ìyá rẹ lójú ọ̀ra sìnínda fún àbí ọmọdútó àláfíà yá torí pé kọ́mọba àmà rẹ̀ kọ́mọba àmà fíìlì ìnira kí ló wá dé tọ́ wa máa wo kí ló dé tọ́ ma wá wo òbí rẹ̀ ran tí ó wà lọ́lẹ̀ ìwọ náà ọlọ́run lọ́rùn. anabiwa Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run gbé tán rẹ̀ wá nígbà tó lè bá bàbá rẹ̀ wadhkur fil kitabi Ibrahima ọlọ́run bá ní a ti sọ sínú tíra ọ̀rọ̀ anabi Ibrahim innahu kana siddiqan nabiyya olódodo la anabi Ibrahim anabi ọlọ́run ni idh qala li abihi nígbà tí ń sọ fún bàbá rẹ̀ ya abati ó ní wọ bàbá mi ó pè pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ikima pẹ̀lú làákàyè ẹ wọlé tilẹ̀kùn mọ́ra yín wọ́n ti bàbá ti yá ọ bá wọn sòdodo ọ̀rọ̀ ọlọ́run ní anabi Ibrahim ó ní lima ta'budu wọ bàbá mi kí ló dé tó wá ń sin ma la yasma'u ntí ò gbọ́rọ̀ wala yubsiru ntí ò rínà wala yugni anka shay'a ntí ò ní nǹkan kan tó lè ṣe fún ọ nínú àwọn kan tó lọ́wọ́ mọ̀ ń ṣe ya abati wọ bàbá mi inni qad ja'ani min al-ilm èmi ti kéwú mo ti nímà mo ti tẹ̀síwájú nínú àgbóyè ẹ̀sìn malam yatik ìmọ̀tẹ́yìn òní nígbà tẹ́ bí wa fattabi'ni ẹ tẹ̀lé mi ahdika siratan sawiyya kí n lè tọ́ yín sọ́nà tọ́tọ́ ọ̀nà sunna ọ̀nà islam ya abati wọ bàbá mi la ta'budi shaitan má sí èṣù inna shaitana kana lirrahmani asiya èṣù ti ṣe ọlọ́run ó ti dolórí burúkú ìwọ̀n àwọn èèyàn tí wọ́n sórí ibú papọ̀ mọ́ tí wọ́n jọ wọná ọlọ́run ya abati wọ bàbá mi inni akhafu an yamassaka adhabun min arrahmani fatakuna lishaitani waliya ẹ̀rù ń bà mí ìfẹ́ kí iná ọlọ́run dòun
ìwọ bàbá mi ìfẹ́ kẹ́ di ọ̀rẹ́ fẹ́sù tẹ́wàjọ wọn náà ọlọ́run sọ́ọ̀tù Mariam aya 41 èdè aya 45 kí ni ànábì Ibrahim bá bàbá rẹ̀ sọ ìbá iyọ̀ ìwọ̀ tiẹ̀ kúrò lọ́rùn bàbá ọ̀padà gba ó àbí ta ìtumọ̀ ẹni pé àwọn òbí wa àgbọ̀dọ̀ dákẹ́ lérí wọn èyí tí ń ṣẹbọ kádìkọ́ mọ̀ ṣẹbọ mọ́ èyí tí ń ṣe Christianity kádìkọ́ mọ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ́ nítorí ṣe yẹ inú àwọn nǹkan tí a fi mọ̀ pé o fẹ́ràn òbí rẹ̀ tó ti wá di kó lé ayé ilé wọná lọ́rùn bàbá rẹ̀ tó fi jára bí onífilẹ̀ àwọn ọ̀gá tó ti mú sínú ajere àwọn aláǹgbá tó ti mú sínú ajere àwọn aláǹgbá lájere ẹ̀wọ̀n irin wọn máa fi ṣe àwọn ẹranko alàyè ni wọ́n máa kó síbẹ̀ bàbá máa mú lọ́kọ̀ọ̀kan yóò máa gún lọ́sẹ̀ ogun tajà ogun awọ́rò pẹ̀tùpẹ̀tù bàbá rẹ̀ ń jálà bí ó lè pèsè kọ̀rọ̀ ikú bàbá mo ti gba súnà ó ti yé mi ìfẹ́ kẹ́ mú ṣètò lọ́rẹ̀ ẹ má ṣe sùn iyyaka na'budu lama wa iyyaka nasta'in ọlọ́run nìkan lágbọ́dọ̀ sí tabasi ní sọ̀rọ̀ àdúrà lágbọ́dọ̀ sí kíní lágbọ́dọ̀ ṣe gbogbo àwọn abẹ̀mí àwọn alààyè tẹ́ ń gún àwọn alààyè tẹ́ ń jó yọ̀ọ̀dà ọ sọ fún ọ pẹ̀lẹ́ ìwọ náà ọ sọ lọ́nà tó fi mọ̀ pé wọ́n lé ó ṣe kíní wọ́n tètè gbọ́ kẹtẹ́gbọ́ kàn dé lọ́kàn ọkàn ṣe gíragíra ẹlẹ́bọ ní gbogbo yín bí especially ìyá tó dìbò rẹ̀ ẹbí yìí sì kọ́ bàbá olóṣàtẹ́fẹ́ olófẹ̀yìn tiẹ̀ àwọn ọmọ wa wọ pé afáṣẹ gba súnà ni ọ̀dà òòsàyẹn náà la fi bọ́ òun náà la fi tọ́ òun náà la fi bí ọ bó ṣe wá sọ̀hún àròpọ̀ sọ̀rọ̀ gidi tẹ́lẹ̀ ni àwa gbọ́ mọ́ ìwọ náà lòdì wọ́n gbọ́ torí ọ̀sán pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà níbi Ibrahim ń sọ̀rọ̀ sí yẹ́nì pé ó ní yá àbátí ó tún fi my father kò deny rẹ̀ pé kì í ṣe bàbá òun wọ́n ní lima oyè ẹ̀yin náà wò kò gbọ́rọ̀ ẹ̀yin náà wò kò rí náà ẹ̀yin náà wò kò lè ṣe kankan ìyẹn fún bàbá rẹ̀ ní rísì tí òfin ní sin òrìṣàmọ́ ìwọ náà fún bàbá rẹ̀ ní rísì àti ìyá rẹ̀ tí òfin ní sòkùn tajà mọ́ ipe alájà ìyá mi last week ẹ̀ẹ̀ta kí ní tẹ́ fi kọ́ ṣọ́ọ̀bù kò sí sẹ́ńdọ̀n àbá àfáàyẹ sọ fún yín pé yóò mọ ṣiṣẹ́ láwọn àsìkò kan àwọn àsìkò kan kò ní ṣiṣẹ́ yóò ní àfáà ní gbogbo àní ọmọ ṣiṣẹ́ o wọn kàn wá dáhùn níjọ alárùbà tó lọ gbogbo ń ta kó sígbà àrí kankan ta àwọn àṣetáni ò sí kíní wọn dáhùn èmi ò ṣe mọ́ ọjà yìí má yọ kú o èyí tó di èèyàn máa tà nígbà kan téèyàn ní tàgbà kan má yọ kú o wọn ni bàbá ìyá ọ̀rọ̀ bá nǹkan o ẹ ní lẹ́mìí pé ẹ bọ ni ẹ̀ sì ní ṣe kíní ẹ ní ṣe mọ́ ẹ máa wá sàdúrà báyìí ọ wà fún aládùúrà tí wọ́n máa ṣe la hawla wala quwwata illa billah kété pé ọkàn ní kò da ó sì máa lọ. sórí pé àwọn tí wọ́n tètè gbàdá wà àwọn náà làwọn òbí tó láwọn máa fojú pé bí ọ̀la bí wọ́n àfáà tó ní àwọn tẹ̀lé mọ́ yìí àti ń tẹ̀lé ká tó bí wọ́n òun ló sọ orúkọ ọmọ nígbà tá a bí ọ òun gan ló sọ orúkọ rẹ níjọ́ mẹ́jọ ọwọ́ ní tí wọ́n ṣe ọ̀dà mọ́ ẹ wọ́n ní bàbá ètò òfìdá ẹ̀rí nì bàbá rẹ̀ bá kàwé ó ti fọ́tò kọ́bì fún kọ́mọ́ka ẹ̀yọ́ máa yá mi àwọn òbí wa a rí i pé àkọlé kan lérí ìbádà wọn màmá ń sẹ́ ti kíndùn wa ó jí wọn lóru màmá bó ní náfìlà yẹn ẹ má ṣaláì dìde o ẹ ṣe náfìlà ẹ ṣe wítìrì ẹ ṣe àṣìkárù báyìí àwọn àṣìkárù bídí ẹ má ṣe kíni ẹ má ṣe yẹn má ẹ tọrọ àdúrà fúnra yín àtọkọ yín ẹ ṣàdúrà fáwa náà lóru ọmọ àtọ wọn sọ́nà tí wọ́n máa ń lọ bí olùdí oníkan máa lọ lẹ́láńtẹ̀lẹ̀ kọ́ ní onílù oníkan máa ṣe kíni kí wọ́n máa lọ ọmọdé wọn lọ́wọ́ ọ̀kan náà bọ́dà kan ní Ìjẹ̀bú láìpẹ́ yìí ọwọ́ ni òun fẹ́ ká lọ lè kíyà òun àwọn adọ́dọ̀ ìyá ẹ̀ akí wọn tán ìyá rẹ̀ ní àfa ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ mẹ́ta wọ́n ní àfa àtẹ̀ máa ń gbọ́ wà sí wọn nù ìyá ní ẹ kúṣẹ́ lọ́dọ̀ mọ́ṣẹ́ ìgbàṣẹ́ wa ibi tó máa fẹ́ lọ ni pé àwa kò lọ́dọ̀ ìyá ìyóò ti làṣàlátù mọ́ ìyóò lọ fìdáhù mọ́
bídíà àti ṣíríkù tí wọ́n ṣe ìyá ọba wọn ṣe kí ni ọba wọn ṣe mọ́ inú àwọn àfáàjẹ̀bù kan wá pé bọ́dà yẹn pé bọ́dà ó sì fàyàkù wọn ju wa ó sì léyàkù lẹ́yìn wa òun wá ní ìyàwó kù lẹ́yìn yìí nítorí tẹ́ ń ṣe yẹn ìyá ò lè ṣe kí ni ìyá ò lè bá yín ṣe mọ́ ọwọ́ ya rẹ̀ kúrò nínú bídíà ọwọ́ ya rẹ̀ kúrò lẹ́yìn àwọn àfọ̀n jálàbí àwọn àfọ̀n lẹ́kùnlẹ́jà wọ́n náà wọ́ ya kúrò ní o pẹ̀lú kíni pẹ̀lú ikima àti pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ìtààmàṣe ọ̀sẹ̀ wa kan ànáfàkọ̀ ìnáwó ẹ̀rí pé ìnáwó yẹn mo ti ṣe ẹlẹ́ẹ̀karùn-ún ni nítorí pé òun nìkan là á máa ń rò pé dáadáa ní fóbi èyí tí mo ti síwájú yẹn ó ju kọ́ ọmọ náwó lọ ọ̀náwó lè yẹ ọ̀tẹ̀ láṣẹ òun fún bàbá yẹn lówó yín gbà nítorí pé òun ní option kò ní kíni jàmá wọn ní option náà ò ní kún alẹ́kọ̀ọ́ tó fún lọ́wọ́ màmá ẹ̀ ń disturb mi o màmá ẹ̀ ń disturb mi o kọ́yọ̀ tí o bá ti sílẹ̀ ẹ̀kọ́ ló fi sọ ọ̀ yẹ màmá rẹ ọgbọ́dọ̀ sí lẹ́nu òun kùn òun pòṣe òun bínú àwọn lòun fún lówó ṣé ẹ rí owó náà ara ìwọ ni ànáfàkà a máa náwó lé àwọn bàbá wa tìyá wa a máa náwó lé wọn lérí inda sarra hálà sarra wà dọ̀rà nígbà tí owó bá pọ̀ lọ́wọ́ wa a máa náwó fún wọn nígbà tí owó ọ̀bá tó nǹkan lọ́wọ́ wa a máa náwó fún wọn ìgbà wo ní ọ̀rọ̀ ròdùjàmá ìgbà tó wá mi lọ́wọ́ rẹ ó transfer owó yẹn pẹ̀lú ìdùnnú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú olódòdó sórí ọlọ́run tó wá darí wọn sọ́dọ̀ rẹ nígbà tí òṣùwò lọ́wọ́ rẹ ìgbà yẹn gangan ọlọ́run fẹ́ mọ̀ pé sọ fẹ́ràn ìyá rẹ àti bàbá rẹ ọwọ́ fẹ́ràn wọn ọlọ́run níjà jẹ gbèsè o ọlọ́run sì níjà gbàrú wọ́n bá jẹ́ pé gbèsè àtàárù lọ́lọ́run fi ṣàdánwò fún ọ tẹ́ ebi òfin nípa ìyá rẹ àti bàbá rẹ lóṣù lọ́ọ̀lẹ́ tarabọ̀ sẹ́yìn kó mo ti kọ́kọ́ sáré àfikún ọlọ́mọdé àmà àwọn ọlọ́run lè wá gbàdánwò wá gbà mí pé ìyá ó jẹun kò sówó lọ́wọ́ mi kí ni wọ́n fẹ́ jẹ ó ti dàgbà ó ti darúgbó bàbá rẹ ti kú lẹ́nu iṣẹ́ nídìí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá aláwo ní yasalunaka mata yunfikun ọlọ́wọ́ bá ní wọ́n mọ̀ á béèrè lọ́wọ́ wa nábì ipe mata yunfikun owó mata yunfikun bàbá ní owó bó láṣẹ ná kul ma anfaqtum min khairi ọlọ́wọ́ bá ní gbogbo ntẹ́ bá ti ná nínú owó èyí tó lóore jù ń bẹ̀ falili walidain òun náà lèyí tẹ̀ ń ná fún yàyà àti bàbá yín bàbá olówó engineer medical doctor civil servant ìyá ọlọ́jà umu wa sẹ́ńgbọ́ ipò ọ̀fẹ́ fún yàn lówó kónútọ̀ ọ̀hún kó lè fi gbádùn ayé ẹ̀ ẹni àkọ́kọ́ tọ́lọ́nkọ́ dákọ́ falili walidain òun náà ní ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kódà kìí ṣe mọ́sálásí ẹ gbọ́dọ̀ mọ́ ìmáàmù ní àdídì spíkà àdídì jẹnẹrétọ̀ láàárọ̀ la kálukú wa ká mú tábà ní lọ́wọ́ ọwọ́ ti láníyàn pé wọ́n fẹ́ kó 5,000 kalẹ̀ fún mọ́sálásí ọlọ́lẹ̀ kí ìyá rẹ̀ pọ̀ lọ́lẹ̀ kásùbà ní ìyá ní abdulrawufi sọ lẹ́gbẹ̀rún márùn lọ́wọ́ mẹ́wọ̀n ṣé mọ́sálásí ló kó lọ làbó kò lè yà lọ́wọ́ mashallah ọyá ẹja fèsì ilé ọlọ́run mọ́ ni ẹrú ọlọ́run àti ilé ọlọ́run èwo ló dúra wọn lọ wàláhì ìyá rẹ̀ lọ́kọ̀ọ́ kó fún ọlọ́run bá ní fálìlì wá èdè ìyá rẹ̀ ní kọ̀kọ́ kó lé lọ́wọ́ o lẹ́yìn náà àwọn tó tún kù tó tún náwó fún lẹ́yìn ìyá rẹ̀ òun náà ni wàlẹ̀ akọ̀rọ̀bì àwọn fámìlì yín fámìlì ìyá rẹ̀ fámìlì bàbá ẹ̀ àbí àwọn fámìlì bàbá rẹ̀ àwọn fámìlì ìyá ẹ̀ àwọn lọ́kàn lẹ́yìn náà wálé yàtàmá ọ̀sẹ̀ wàá kan ọmọ òrukàn lẹ́yìn náà wọ́n bùnú sẹ̀bíìlì ọ̀sẹ̀ wàá kan àwọn tí wọ́n lówó láti débi tí wọ́n ń lọ mọ́ àwọn tí wọ́n tàn sójú ọ̀nà ọ̀sẹ̀ wàá kan àwọn yẹn ẹnì kankan dá ọdún ipò ìdáhùn tó lọ Ìjẹ̀bú ní lọ mo ní di 2,000 kọ́ yọ owó lápò báyìí ìyá rẹ̀ bá pè ọ́ ó sì lówó mi mọ́ ìwé Ibrahim dákun yá mi ní àpò mẹ́wàá mẹ́wọ̀n 2,000 naira bá ń fẹ́ra tá àtẹ́nà bọ̀ kí ló ṣe fún arákùnrin yẹn ọmọ fàdúrà rẹ̀ lọ́wọ́ ọmọ fàdúrà rẹ̀ lọ́wọ́ kọ́ ló ń jó orí ẹlòmíì tí ó ṣe kí ni ọmọ ya
ìyá mi ní kí n mú owó yìí wá ilé òfin ní sikewuke kùránì ní ẹja máa kà ẹ má jẹ́ àmọ́ owó kínáṣẹ́ láwùjọ owó tó lómi ń gbé fún sẹ́wù rẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ò lè béèrè lọ́dún kan kó fún má sikewuke o wa ma taf'alu min khairin ọlọ́wọ́ bá ní gbogbo tí mo kà á lẹ̀ yìí tí mo ní kẹ́ ẹ máa náwó sí i tẹ́ ẹ bá ti lè ṣe fa inna Allaha bihi alim èmi ọlọ́run mà yìí sì san yín lẹ́san gbogbo ẹ̀ náà ní kẹ́ ẹ máa ná ẹ máa fún ọmọ òrukàn ẹ fún ẹni tọ́tàn sójú ọ̀nà ẹ máa fún ọkùnrin ẹ fún obìnrin ẹ náwó sí mọ́sálásí àmọ́ ẹni àkọ́kọ́ òun náà ní àwọn òbí rẹ nínú àwọn òbí rẹ tálẹ́ ní àkọ́kọ́ ìyá rẹ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní especially tí ìyàwó ti darúgbó sẹ́wọ́n máa ti darúgbó yẹn wọ́n ti wà lọ́rùn rẹ bàbá ẹ̀ ti wà lọ́rùn rẹ bí wọ́n náà ṣe wà lọ́rùn wọn níjọ́ tó lẹ́lòmíì àfi bàbá ẹ̀ lẹ́lòmíì àfi yẹ ẹ̀ mọ́mí máa fún mi dáàdì máa fún mi nítorí ọmọ sọ nìyẹn tí dáàdì máa fún mi mọ́mí máa fún mi àbí nígbà tí wọ́n darúgbó wọn lẹ́lòmíì àfi wọ́n ní ọmọ ọlọ́mọ òṣèpè ránṣẹ́ nígbà tí dọwọ́ alẹ́ yẹn wọ́n ní ọmọ tọ́jú wọn especially nígbà tí kò sówó lọ́wọ́ wọn bóyá wọn ò ti dàgbà náà àmọ́ ọjà ò yá bàbá ò lówó lọ́wọ́ kò wá sí tí ó jẹ tí ó mu nígbà yẹn ó fi bùkátà kọ́lé ara mọ́tò mo fẹ́ ṣe kinní kan mo ní project kan ó pa gbogbo project tì yóò wá kú project oúnjẹ oṣù àtọwọ́ tí yára àti bàbá rẹ̀ ọ̀nà lóṣù lẹ́yìn tí bàbá rẹ̀ àti yára rẹ̀ bá ti jẹun tí wọ́n yóò tán lẹ́yìn lọ́wọ́ kan project ọ̀nkọ́lé ọ̀rọ̀ alẹ̀ mọ́lẹ̀ ebi gbàyà àwọn èèyàn wá ń yàyà lówó tí a fi ń jẹun ládùúgbò ọlọ́run sọ wá ń bẹ́ o Ànábì ní inna awladakum min atyabi kasbikum Ànábì láwọn ọmọ yín wọ́n wà nínú àwọn iṣẹ́ tẹ̀ ṣe ni bó ṣe wà yìí iṣẹ́ ni ọ́ bàbá rẹ̀ àtìyá rẹ̀ ló ṣe ọ́ àwọn ni wọ́n bí díẹ̀ fakulu min amwalihim Ànábì lẹ́yìn òbí ẹ̀ máa jẹ nínú owó àwọn ọmọ yín torí pé àwọn ọmọ yẹn ẹ̀yin gan lẹ́sẹ̀ kí ni iṣẹ́ tẹ̀ ṣe ni wọ́n bóòlù yóò ṣe wá ṣiṣẹ́ tí ò ní jèrè iṣẹ́. ẹlẹ́ẹ̀kẹfà al-ihtimamu bi afiyatihima mo ti sọ díẹ̀ lẹ́ẹ̀kan níbẹ̀ òun náà ni pé ká ṣe àkólẹ́kà pẹ̀lú àlàáfíà wọn ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ó ní arákùnrin kan yaburuhu abna'uhu àwọn ọmọ rẹ̀ wọ́n máa ṣe dáadáa sí i torí pé wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gbẹ̀kọ́ wọ́n kéwú àwọn afá kan wọn nímà àwọn ọmọ yẹn ti wá ní ìmọ̀ nípa bá a ṣe ń tọ́jú òbí bàbá yẹn bí ọmọ wọn ní bí ọmọ mẹ́wàá ló bí àbí jù bẹ́ẹ̀ lọ wallahu alam bàbá yẹn wọ́n wá admitted sí hospital bàbá yẹn wà lọ́spítù gbogbo àwọn aláàárẹ̀ tó wà lọ́spítù pátá àwọn èèyàn máa wá kí wọn nídàkúrekú ni àmọ́ kò sígbà tẹ́ dé inú họ́ọ̀lù tí àwọn bàbá yẹn wà tẹ́ ẹ̀ ní bá ọmọ bàbá yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bàbá yẹn wá lo tó lé lọ́dún kan lọ́spítù wọ́n á ní kò síjọ́ kan tẹ́ di hospital tẹ́ ẹ̀ ní bá ọ̀kan nínú àwọn ọmọ bàbá yẹn wọ́n wá ń ṣe shift ìwọ lo ọ̀sẹ̀ kan ìwọ tó ń bá wà ní off ẹlòmíràn wà ní on ọdún kan wọ́n wá pẹ́ra wọn bàbá àpàdà wà lálàáfíà wọ́n wá ṣàdúrà fún gbogbo wọn ni wọ́n láàmì láàkánlé ayé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bàbá rẹ̀ má jẹ́ oṣù ọ́ o tọ́ba rẹ̀ o má jẹ́ oṣù ọ́ o ọ̀rẹ́ wọn náà o ẹlòmínú nígbà kékeré ọlọ́lọ́mọ ìyá rẹ̀ ìyá àrùn tó ṣe ẹlòmínú nígbà tó wà kékeré bóyá kò pè yá rẹ̀ kó béèrè àbí bàbá ẹ̀ wípé àwọn nǹkan ló ṣẹlẹ̀ sí mi tí mo fi yọ yín lẹ́nu nígbà tí mo wà kékeré kéde ló lè pé wọ́n yẹ gbé ìyá jù lẹ́ o pé ìyá yẹn sún mi mo fẹ́ fún lábẹ́rẹ́ ẹnìkan pè mí láìpẹ́ yìí àwọn ọmọ ìyá yẹn àwọn jẹ́ alátẹ̀wọ́ ọ̀kan ni wọ́n lọ́jọ́ mùsùlùmí ìyá sì wá ní kánsà wọ́n wá yanjú kánsà fa títí kánsà ò ṣe kíní kánsà ọlọ́bọ̀rọ̀ èyí tó lẹ́sìn yìí lọ́wọ́ pè mí lónìí sars àwọn ẹgbẹ́ wọn àtàwọn àbúrò wọn ṣe mítìnì lérí ìyá o wọ́n ṣe mítìnì mo ní mítìnì wo ni wọ́n ṣe mítìnì pé àwọn fẹ́ fún ìyá abẹ́rẹ́ kú Ọlọ́run mọ̀ pé ọ̀dà o òun kàn ní kó wọn béèrè pé sóun lè dí wọn lọ́wọ́ wọn ní dí wọn lọ́wọ́ tó bá lè dí wọn lọ́wọ́ bàbá wọ Ọlọ́run ọba Ọlọ́run lè fún yàrá lálàáfíà láàrin ìṣẹ́jú méjì sísè
tó bá sì wọ ọlọ́run ní bí ó ṣe bá a kú nìyẹn. àmì ẹ̀yìn ọmọ ẹ gbọ́dọ̀ pa yá yín ẹ gbọ́dọ̀ pa ẹ tọ́jú rẹ̀ títí tọ́lọ́run fi gbẹ̀mí ẹ̀ ni. a máa fọṣọ àwọn ya wa a máa gbálẹ̀ fún wọn a máa tún bàtà wọn ṣe gbogbo tí wọ́n bá ṣe jẹ́ kí wọ́n lálàáfíà a máa mójútó wọn. xidimọ́tò fún wa a máa ṣe xidimọ́ fún wọn ọmọ tó ń gbé xidimọ́ gbogbo tí yàrá fẹ́ gbé ọba gbé gbogbo tó fẹ́ sọ ọba sọ orí tó fẹ́ lọ ọba lọbẹ̀ ọgbàṣẹ́ nígbà tí ìwé ìbá gbàṣẹ́ ní ọ́fíìsì tí wọ́n ní ẹlẹ́yìí láàmú ọ̀rẹ́ káàkiri ó ṣe xidimọ́ àwọn òbí rẹ̀ siyara tuhuma ọmọ ọlọ́lẹ̀ ibẹ̀ wọn wò tahamulu adha wa saburu lahuma tí wọ́n bá wá jẹ́ olókùròrò tí wọ́n jẹ́ ọ̀dájú tí wọ́n jẹ́ elépè tí wọ́n jẹ́ èèyàn tí ò dáa wọ́n máa wá ṣe dáadáa sí wọn wọ́n máa wá ṣe sùúrù lérí àìdá wọn tí wọ́n ṣe kíní tí wọ́n dáa. fawaidu birril walidain ẹ̀yọ́ máa yá mi ibi tí ń parí ọ̀rọ̀ mi sí òun náà ni pé kí ni àwọn àǹfààní téèyàn máa jẹ téèyàn máa ṣe dáadáa sóbì rẹ̀ alákọ̀ọ́kọ́ lailu ridwanillah ọlọ́wọ́n máa yọ́nú sí yàn rídọ̀ rabbi fi ridal walidain ọlọ́wọ́n máa yọ́nú sí ọ máa jẹ́ wọlé ọlọ́run wòlíì tá a fẹ́ yà yẹn ó lè yá àfi káwọn bàbá àti ìyá rẹ̀ kan fún ọ ní pass mark wípé ọmọ dáadáa ni ọ má wàá béèrè bóyá kò lè mọ percentage tó ṣe wà lọ́dọ̀ wọn ìwọ má béèrè kí bàbá sí mọ́ dáa bí ìdá má béèrè wọ́n ti jù rẹ̀ ìwọ ní kọ́ ọ̀rẹ́ nìkan lọ pé kọ́ lè bọ́ béèrè kó o lè mọ̀ bí ìyọnu ọlọ́run bá ṣe tó àti bínú rẹ̀ ipò ẹ̀dá kan mọ̀ kàn ní kí n béèrè náà ni àwọn ọmọ mélòó lẹ́bí wọ́n ní mẹ́rin Ibrahim bóun ló ń ṣe sí yín Ibrahim ọmọ dáadáa ni o ẹni yẹn ní wàá fún report ẹni tí wọ́n mọ̀ ní o tọ́bájọ́ rẹ̀ sọ mọ̀ pé kò ní nítumọ̀ ẹni tí wọ́n mọ̀ lọ́rùn o tí wọ́n bá ní ọmọ dáhùn àsìkò kan yóò ṣe dáadáa ọmọ tó yàtọ̀ sí ọmọ náà mọ̀ náà yóò tún ṣe jákujàku lọ́la máa ní abẹ́rẹ́ rẹ̀ lé ní o ọ̀rọ̀ rẹ ti dàrú dídàjì ìtumọ̀ rẹ̀ nu àbí ìdajì ló tó ń bẹ̀ tí yàrá ní Ibrahim ọlọ́run irú rẹ̀ náà lọ́lọ́run ń fún nínú àwọn ọmọ rẹ̀ Ibrahim tọ́jú mi lọ́dọ̀ ọlọ́run bá náà gọ́ ó ti mọ̀ pọ̀tọ́ wa ọlọ́run mọ̀jà wà nípò burúkú lọ́dọ̀ àwọn òbí wa ẹlẹ́ẹ̀kejì àdúrà rẹ̀ ọmọ gbà ọ jẹ́ mujabu da'wa gbogbo ẹni tíjà àti bàbá rẹ̀ bá máa ń ṣàdúrà fún tọ́ba ti ń bẹ lọ́hùn ẹni tọ́lọ́run ti yọ́nú sí tí bá ti ń bẹ lọ́hùn ọlọ́run sì máa gbàdúrà rẹ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi sọ fún Umar bin Khattab anabi ni yati aleikum Uwaisu bin Amirin arákùnrin kan yóò wá bá yín orúkọ rẹ̀ ní Uwais ọmọ Amir ma amudadi ali Yaman yóò wá pẹ̀lú àwọn tálíkà àwọn jama kan tí wọ́n wá láti Yaman wọ́n wá sí hajj anabi ní orúkọ rẹ̀ náà ní Uwais bin Amir min Murad thumma min Qarni nínú àwọn fámìlì Murad ni lẹ́yìn náà nínú àwọn ẹbí àbí ìran Qarni anabi sọ fún Umar bin Khattab kana bihi baras anabi ní Uwais yìí gbogbo ara rẹ̀ pátá ọjà sàn ẹ̀tẹ̀ ó wà lára rẹ̀ àrùn tó wà ní awọ ara fabara minhu illa mu'di'u dirhami àmọ́ lọ́wọ́ bá ti padà wá wòsàn o àmọ́ ó kù dédé ibi tí ọmọ bíi dirham bí owó coins anabi ní dédé dirham báyìí ó ní dédé baras ẹ̀tẹ̀ tó kù lára rẹ̀ tí ò ti lọ law walida anabi ní Uwais yẹn ó níyà òwò bí abar ìmọ̀ sí dáadáa sí yàrá law aksama ala Allah la abarra tí Uwais bá fi lè tẹ́wọ́ tó sọ pé òun fọlọ́n búra ipò nǹkan bá yóò sì ṣẹlẹ̀ lóòótọ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run anabi ní fa in istata'ta wa Umar tó bá lágbára an yastaghfira laka láti débi tó wà kọ́ wá sọ fún pé kọ́ bọ́ wá forí ìrọ̀rẹ́ Ọlọ́run faf'al kọ́ lọ lè ṣe bẹ́ẹ̀. àwọn ará Yamani dé Umaru ní tani jẹ́ Uwais wọ́n ní arákùnrin tó dúró lọ́ọ̀kan Umaru lọ́ọ́ lè bá ó ní wọ́n ní Uwais ibn Amir olóhùn ní ó ní ẹ̀tẹ̀lá ó ní bẹ́ẹ̀ ni àmọ́ lọ́run ti fún un lálàáfíà àmọ́ kù dédé
owó dirham ó ní bẹ́ẹ̀ ni ó náà ni Umaru ní tọ́ ẹni tá Ànábì ń sọ ni sallallahu alaihi wasallam. Umaru ní ìyá rẹ̀ ń bẹ láyé ó ní bẹ́ẹ̀ ni bóòlù ń ṣe ọlọ́run oníṣẹ́ méjì ìyá òun oníṣẹ́ òun ìyá tóun oníṣẹ́ tóun. Umaru ní Ànábì sọ fún wa yìí pé kó tọrọ àforíjì fún wa ipe tó wá fi lè sọ̀rọ̀ báyìí ọlọ́run ó sì gbà bẹ́ẹ̀. ọmọ ya ọwọ́ ní àwọn àjẹ́ ìlú yín wọ́n pa ọ́ ní òjẹ́ kọ́ lọ́ọ́ lè kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹlòmíì ò délu wọn mọ́ ìyá yẹn sunkún fáti tó fi kú ìyá yẹn ọjẹ́ ìrora fáti tí tó fi jáde láyé sọ orí tó bá ti tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọlọ́run ló kù jọ́ ọmọ ọmọ tó ètò ayé ẹ ọkọ̀ ọmọ wò pé gbogbo táwọn èèyàn ń fà ti ń nira ìrọ̀rùn ní ṣe kíni ìrọ̀rùn ní bá dé arísìkí ọmọ wa lọ́tún yóò ọmọ wa lọ́sì àti ìrìn ọmọ bò lẹ́yìn náà ọlọ́run máa gbé ọ lékè ọ̀tá gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ sí ọ tínú ìyàwó fi bàjẹ́ lẹ́yìn rẹ ọlọ́run ní ṣe fún ọ. nínú àwọn kan táwọn afáàkà òun náà ní sáàtò rìsíkì owó ọmọ pọ̀ lọ́wọ́ yẹn ọlọ́run fa àlùbáríkà sí ni o kìí ṣe pé bílíọ̀nù wọ́n pè lówó o àlùbáríkà wà nínú owó tó ọlọ́run fún ọ ọmọ gbé nǹkan ṣe lẹ́yìn náà ọlọ́run fa àlùbáríkà sí sẹ́mi rẹ ẹ̀mí rẹ ogun yóò wá jẹ́ lérí dáadáa Ànábì ní man ahabba an yubsata lahu fi rizqi gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá aláwọ̀ sí àrísìkí lẹ̀ fún un wà yóò sá aláwọ̀ fi atharihi ó sì fẹ́ kẹ́mi ogun káyọ̀ bá kọ́ wà ní sẹ́mi fálí ẹ̀sùn lè rahima kọ́ yá máa sokùn ẹbí papọ̀ tálà àkọ́kọ́ ẹbí jama bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ibẹ̀ ni ẹbí ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà tawassulu bi birrihima itashtaddal amr tó bá wà nínú difficulty kan ó wà nínú wàhálà nínú ṣòro nínú fitina wọ́n fẹ́ fún ọ̀wé wàhálà fẹ́ bá ọ àárẹ̀ lákànṣẹlẹ̀ ó lè fi dáadáa tó ń ṣe sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kó o fi bẹ Ọlọ́run ipe wọ Ọlọ́run inú wàhálà tí mo wà yìí mo bẹ ọ pẹ̀lú dáadáa tí ń ṣe sí ìyá lóṣooṣù pẹ̀lú oúnjẹ tí ń rà fún bàbá lóṣooṣù pẹ̀lú owó ilé ìyá tí mo ṣe san Ọlọ́run àdéhùn tí ń bọ̀ yìí mọ́jọ́ bá mi Ọlọ́run sì gbé kó fọ́ àdébí sọ àwọn ashabul gar àwọn mẹ́ta kan tẹ́ wọlé kòtò tọ́ torí àsìkò mi ẹnìkan ìta kí ló fi bẹ lọ́wọ́ oníwọlọ́run wọlá pé ìyá mi ebi ń pa àti bàbá mi mo wá jáde mo lè wọ́n jẹ wá fún wọn kí n tó dé wọ́n ti sùn mo wá gbóúnjẹ dání nígbèrè wọn tilẹ̀ fi mọ́ wọ́n wá jẹun náà lọ́wọ́ mi wọ́n lá pé ìbẹ̀rù Ọlọ́run mo fi ṣe kòtò táwọn ń bẹ̀ yìí àpáta tó dé eré wa yìí àpáta tí ó wà lérí wa yìí mọ́sàbá wa ṣí kúrò àpáta sì move àpáta sì sí ọ̀rọ̀ sí àpáta torí pé ọ̀rọ̀ yẹn tóbi wọ́n lá àyèfé bí pápá bá mi àti ìyá mi lóru dọ́bà yìí ọwọ́ ní àdúrà rẹ̀ ọgbà nígbà tó ní dáadáa tó ti síwájú ọdún bí ẹ̀ tí wọ́n bá ní dáadáa tó ti síwájú ẹ̀mí rẹ̀ ọkàn balẹ̀ ni tí wàhálà kan bá ń bọ̀ ọmọ ni mo ti mọ tí fi kọjú ẹ̀ tí wọ́n ṣe ń bọ̀ báyìí ọlọ́run bá mi o wọ́n lá pé ìyá mi tó wá láti lókè wọ́n dunnú lọ níjẹ̀jọ́ ìyá mi gbogbo tí wọ́n ní kí n rà mọ́rẹ́ já gbígbẹ́ mọ́rẹ́ epo mọ́rẹ́ ayọ̀ mọ́rẹ́ ẹ̀gúsí wàláhì ó fi ẹ̀gúsí tó fún ìyá ẹ̀ ó fi sí aburú ládẹ́ǹdà tí ń bọ̀ tó fẹ́ síkíní tó fẹ́ báyẹ̀ jẹ́ tẹ́nìkan bá ti lọ́wọ́ kò mọ́ àbọ̀ wà ní wàhálà kan wọ́n sáwọn ti dáadáa kan tó ti sí yàrá àti bàbá rẹ̀ abẹ́ni tí ọ̀bá wa ní dáadáa ẹ̀dá òkè lọ́fẹ́ síkíní lọ́fẹ́ fi tọrọ àbí dáadáa tó ti bàjẹ́ fún rẹ̀ ó sì dáadáa láàárọ̀ ogbójúmọ́ yàrá rọ̀lẹ́ àbí òǹsọ̀rẹ̀gùn dádì sẹ́mi nìkan lẹ́bí ni èmi mo gbalẹ̀ èmi mo ra mọ́tò èmi mo ra kíní bọ́lá ọlọ́wọ́ máa mọ̀ yọ ọ́ lóní kí wọ́n yọ láàrin wọn nígbà ọlọ́run ti ní kọ́ yọ láàrin wọn ìwọ náà ni wọ́n mọ̀ ti bùkátà wá fún lẹ́yìn náà birrul awlad àwọn ọmọdé náà àwọn náà mọ̀ sí dáadáa sí ọ tí wọ́n náà bá dàgbà ànábì lọ́pọ̀lọpọ̀ àwọn sẹ́mi téèyàn máa ń ṣe láyé nínú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run máa fi ń dọ̀rùn fún yàn kéèyàn tó sí kíní kéèyàn tó gbẹ̀san rẹ̀ albagi wal uquq ànábì láwọn aṣẹ́ méjì kan bẹ téèyàn bá ṣe ilé ayé lèyìn ti jìyà kó tó lọ lè jẹ tọ̀run alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn máa jáde lé àwọn olórí kéèyàn máa jáde lé wọn lérí àwọn tí wọ́n ṣe ní Iraq tán ṣe ní Egypt tí wọ́n ṣe ní Libya wọ́n jẹ́ àbí wọ́n jẹ́
ensars ṣé barabara rẹ ti kó lára yín àbí yéṣu kò ẹni bá ti jáde lé lérí albagi buhat ẹ kò di àlàyé kẹ nítorí tẹ bá ti da sísítẹ́ẹ̀mù ìjọba rú ẹ ti dà lúrú tí army àti sọ́jà ti pa àwọn bá ti ka yín mọ́ ìlú ti dàrú owó àwọn yẹn ti waste ẹ̀mí àwọn yẹn ti lọ ẹlẹ́ẹ̀kejì al-uquq òun náà ni kọ́ sẹ́yà àti bàbá rẹ̀ anábì ni òun ní kú láyà fi kọ́ lọ́wọ́ aláre lẹ́yìn náà ó sọ̀rọ̀ lè wọ̀ náà lọ ẹ̀yọ́ màyá mi èyí tó wá ga jù mẹ́ni alìjẹ́nà kọ́lọ́mọ́sá jẹ́ àwọ̀ anábì ni rọ́gìmọ̀ ànfún rọ́júlé adraka walidayhi wa lam yadkhul janna anábì ni ẹni yẹyẹ ni láyé ẹni yẹyẹ ni lọ́run yóò máa yẹyẹ káàkiri gbogbo bí tí máa ń dé láyé yóò máa yẹyẹ káàkiri ọ̀rọ̀ rẹ̀ yóò máa dàrú anábì ni ẹni yẹyẹ ni wọ́n wá níta ló ń tọ̀ wọn anábì ni arákùnrin kan tí ó bá bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ó rí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n jọ wà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ kọ̀ wá tara wọn wà àlìjánná wọ́n fi mu rẹ̀ gbolẹ̀ lọ́rùn ìtumọ̀ ẹni pé yóò wọ náà kó tó wọ àlìjánná lọ́rùn àmì ẹni tó bá wá ṣe dáadáa òun wọ àlìjánná ànábì ní nígbà tí mo lálàá wọ́n wá wọnú àlìjánná ìwọ́n ń gbọ́ tẹ́nìkan kakura ìkan kakura mo wá ní ohun yìí jọ ohun Harith ibn Nu'man iná àwọn sàhábà òun sì mẹ́lẹ́ ayé ànábì sì lálàá pé ń kakura nínú àlìjánná wọ́n ní anabi wa bẹ̀rẹ̀ pé ta ló ń tọ̀ wọ́n ní harisu náà ni harisu bin numan ni anabi ní kadhalikumul birr kana wa kana abarra an-nasi bi ummihi anabi ní yóò rí bẹ́ẹ̀ harisu bin numan ni anabi ní yóò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó ṣe dáadáa sí ìyá rẹ̀ ní Madina tó bí harisu tó ń ṣe dáadáa sí ìyá rẹ̀ nídìí bẹ́ẹ̀ alijanna kọ́lọ́wọ́n mọ̀ṣẹ́lẹ̀ wọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tó máa ti wá jáde láyé tó máa ti kú kí ló máa ṣe ọ máa ṣe dùwà fún wọn ọlọ́run bá kẹ́ wọn tó bá dé pé wọn ò kú sínú Islam kọ́ ọ dákẹ́ torí bọ́ ṣàdúrà yẹ ó jìyà inú ìyàtọ̀ fẹ́ jẹ ìwọ náà jẹ mẹ́ ma kana lin nabi anabi ni Ọlọ́run Ọba ó sọ fún un pé ma kana lin nabi ipe kò tọ́ fún anabi walladhina amanu àti gbogbo olùgbàgbọ́ òdodo an yastaghfiru lil mushrikin náà máa tọrọ àforíjì fún gbogbo àwọn tó kú tí wọ́n ṣe mùsùlùmí walau kanu uli qurba ìbá àjẹ́ àwọn tó súnmọ́ wọn jùlọ bí bàbá wọn àti ìyá wọn. àmọ́ tó bá jẹ́ pé bàbá yẹn bá jẹ́ mùsùlùmí òdodo ó pe èrò tí ó pọ̀ níjọ́ tó bá kú ẹ kẹrùn sí la dáadáa tí láyé mílò rẹ mílíkì rẹ àti gbogbo àwọn mọ́tò rẹ ilẹ̀ rẹ tó ra ilé tó kọ́ fún ya àti gbogbo àwọn táìsì pop tó wà ń bẹ́ẹ̀ kò sàǹfààní mọ́ o kérò ọ̀pọ̀ kan wá kírun sí ìyá rẹ la ló ṣe kíni ìlọ́kàn tẹ́ bá ti kírun tán ìtẹ́ tẹ́ bá ti kó ní tẹ́ oyè kò sí fìdáwù ọlọ́jọ́ mẹ́ta kò sí fìdáwù ọlọ́jọ́ méje kò sí fìdáwù ọlọ́jọ́ mẹ́jọ kò sí oní 41 days kò sí ọlọ́dún kan tó bá ṣe ọ̀ ń bẹ̀yìn bàbá rẹ jẹ́ ni torí bídíà ló ṣe kíni ló ń ṣe àdíjákú sáàdẹ́bí ṣe fìdáwò hamza kú sáàdẹ́bí ṣe jẹ́mẹ́jọ ṣé yóò kú lásìkò ànábì ni ṣé bẹ́ẹ̀ sì lẹ pé àbẹ́sì kẹ́pẹ́ fìdáwò ọmọ tí wọ́n ń ṣe fìdáwò fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ méje onítọ̀hún oyè ìsàbùrú sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni ẹ̀san ó sì kéle lérí kátó wá pa àwọn tí wọ́n wá ń mutí kátó wá pa àwọn tí wọ́n wá ń jó kátó wá pa àwọn tí wọ́n wá ń máṣọ ìyá yín kò bá yín kú ẹ̀ máṣọ eré yóò pé lórí yín bá pé oyè ẹni má sọ torí ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ sí ìyá yẹn nínú sàárè ta ló sọ fún yín pé ìyá yẹn bẹ nínú kẹ́ ta ló sọ fún yín pé wọ́n ti gbéyàwó kúrò lórí ẹ̀ tẹ́yìn wá ń jó ẹ wá lọ sẹ́yìn ìyá yẹn ọ̀ sẹ́yìn ìyá yẹn o ọ̀ ń bá ti ẹ̀yìn ìyá rẹ̀ jẹ́ nínú ṣẹ̀dá Islam òbí wa amasadua àdúrà ń bọ̀kù àbí àdúrà bọ̀kù wa qur rabbi irhamhuma kama rabbayani saghira ẹ máa ṣàdúrà o alùbídí ayọ́ ni àwọn ni ẹ máa ṣe fìdá o wọ́n ládùúgbò èmógún tẹ́tì rẹ̀ àti sọ́nà láti bí 20 years ago tó ti ń gbọ́ wọ́n lọ ń dàrú bàbá ti tó tún dàrú bàbá tó tún dàrú ibi wọ́n ládùúgbò èmógún ọ̀dà àtúntò tó sì kọ́ ọmọ wa dàrú mọ́ wa qur rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́ni mo ṣàdúrà fáwọn òbí rabbi ghfirli wa liwalidayya wal mu'minina àbí àdúrà ń bá òkú o
Ànábì ní tẹ́ ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ bá ti jáde láyé nǹkan kan ò ní wúlò fún yín mọ́ àfi nǹkan mẹ́ta àwọn waladin salihin yad'u lahu. ẹlẹ́kẹ̀ẹ́ta náà ni pé àwọn ọmọ yín tẹ́ máa ń ṣàdúrà fún yín àdúrà wọn máa bá yín àdúrà wọn ni ká máa ṣe àdúrà ló ṣe fókù rẹ kété pé wọ́n máa wá ṣe òkú ẹ máa sọ ẹ máa fọ egun ẹ máa jàmàlà ẹ máa rọra ṣe ẹ máa lọsẹ ẹ máa gúnyán ẹ máa wá ṣe ránù ẹ lè ń ṣe dáadáa fún àwọn òbí. gbogbo ẹni tí wọ́n ti ń sòkú bàbá rẹ̀ ń sàbúrú àwọn ọmọ tiẹ̀ ní o ti sòkú fún wọn náà torí wọn náà padà gba yín tó ṣe. níparí ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo àwọn táwa mọ̀ pé àwọn òbí wa ti lọ ẹlòmíì bá ti ń sọ̀rọ̀ yìí ní gbogbo bàbá ti wá lọ ìyá ti lọ ìṣe wa mọ̀ pé nítorí ká ṣe ní nítorí kó ṣe tó kù lọ lè gbé kànga lè gbé bọ́ọ̀hù lè kọ́ mọ́sálásí lè ra ìdílé lọ sí mọ́sálásí àdúgbò yín mọ́sálásí tó ń kọ́ lọ́wọ́ ra búlọ́ọ̀kì 100 ló kọ́ ìyá rẹ̀ ó kọ́ bàbá rẹ̀ ó kọ́ síbẹ̀ fún wọn gbogbo àti máa ń kírun bẹ́ẹ̀ ìkẹ́ Ọlọ́run máa bá ìyá rẹ̀ àti bàbá rẹ̀. lẹ́yìn náà iná abadal bir sílẹ̀tù udi abi ànábì nínú àwọn dáadáa tẹ́ máa ṣe táwọn òbí yín bá ti lọ tí dáadáa yẹn máa jẹ́ ìṣe dáadáa sí òbí yín tó ti lọ òun náà ni pé àbúrò bàbá yín ẹ má kú lọ́dọ̀ ẹ̀ ẹ̀gbọ́n bàbá yín ẹ má fi lẹ̀ lọ́rùn ọ̀rẹ́ bàbá yín ẹ má lọ lè kí gbogbo dáadáa tẹ̀ ń ṣe fáwọn ọ̀rẹ́ bàbá yín àwọn fámìlì bàbá yín yẹn ẹbí ẹ má jẹ́ òtúká lọ́wọ́ yín nígbà tí bàbá yín wà láyé tẹ̀ ń ṣe dáadáa sí wọn náà wọ́n fọ̀n ní ládàá kó o ṣe dáadáa sí bàbá rẹ ni. lẹ́yìn náà wọ́n pè ìyá lọ́ba lọ oyè ọmọ tọ́jú bàbá fáwọn bàbá lọ́ba lọ ọmọ tọ́jú ìyá rẹ abẹ́lẹ́ nínú àánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣẹ́ ìṣàánú wa ẹlòmíì ti wá sẹ́ẹ̀ ó ti rò pé nítorí wọn sọ fún bàbá àti ìyá ọ̀dọ́ náà wọn ò tí ì kú o àmọ́ ṣé wọ́n lè fẹ́ ríjì wọn àwọn afáàní ata ibùmínà zambi kamala zambala gbogbo ẹni bá ti túbọ̀ bí ẹ̀ṣẹ̀ kan ọlọ́run sì parẹ́ fún nísìnyí náà lọ ọ̀sẹ̀ yìí náà ló travel ó lè bá bàbá rẹ̀ bàbá ẹ má bínú o mo ti ṣe àìdásí yín o ìṣètò fún yín o ìṣètò fún yín o ẹ fẹ́ ríjì mi o ó lè bá ya rẹ̀ ìyá àwọn àfáà tó wọṣẹ́ àwọn ni wọ́n ní àjẹ́ ni yín o àfọ̀n jálàbí ló kó bá mi o ó lẹ́yìn ilẹ̀ wá ń di ọ̀rọ̀ mi o bàbá tó ń wọṣẹ́ ó lẹ́yìn ilẹ̀ jẹ́ kí n ga ẹ̀yin lẹ gba kádàrá ẹ̀gbọ́n mi tẹ́ gbé fún èmi ẹgbẹ́ tèmi fẹ́ gbọ́n mi àwọn ọ̀rọ̀ jákujáku tá a máa gbọ́ lẹ̀ Yorùbá nìyẹn tó o mọ wá túbá ẹ̀fẹ̀ríjì mi o wọ́n ní gbogbo apáta bá ṣe jòkólẹ̀ yìí kò sẹ́nìkan oyè tó ti mérí bọ́ níbi ìṣe dáadáa sáwọn òbí ẹ̀ àti ṣètò bọ́ọ̀rọ̀ alẹ̀ tọ́ra mọ́tò tó kọ́lé òdì ṣètò ọwọ́ máa fàdúrà kún fún wọn ni wọ́n ní wọ́n wá ṣiṣẹ́ náà tó fi tẹ́rí gbàsọ àbí táwọn náà fi tẹ́rí gbàsọ àwọn ń bẹ lọ́wọ́ bá kọ́lọ́mọ bá àlá kọ́lọ́mọ jà ṣáájú àwọn òbí wa kọ́lọ́mọ bá àlá kọ́lọ́mọ sàdí wọn fi wá gbẹ̀yìn kọ́lọ́mọ bá àlá kó ṣe wá lórí rẹ̀ gbogbo yìí tá a ti ṣe tó kú díẹ̀ káàtó lábàlá àwọn òbí wa kọ́lọ́mọ fẹ́ẹ́ díjìn wa gbogbo yìí tí ọ̀dà tá a ti ṣe kọ́lọ́mọ sàgbà kọ́lọ́mọ bá àlá kó fi àṣekò ń gẹ̀rẹ́ àdàkó ṣe wá lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما